ìmọ̀lẹ̀ ààrẹ bọ̀ ní èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àsokọ́léṣẹ́ ààrẹ bọ̀ ní èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Torí yíyẹsẹ́ wo ààrẹ bọ̀ ní èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bí Fàdákòyún ó ti dájú pé ààrẹ bọ̀ ní mi ní ṣe bẹ́ẹ̀ máa ọba láwòrán wá foríjì mi mo ti tó bá. Alhamdulillah, ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi la sharika lahu fi rububiyyatihi wa la sharika lahu fi uluhiyyatihi wa la sharika lahu fi asma'ihi wa sifatihi. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí ò nírú, kò sẹ́nìkan tó jọ Ọlọ́run, Ọlọ́run ò sì jọ nǹkan kan nínú gbogbo ohun tó dá. Gbogbo iṣẹ́ tí Ọlọ́run ọba Allah ń ṣe kò sẹ́nìkan tó lè ṣerú ẹ̀. Téèyàn bá gbà pé ẹnìkan bẹ tó lè ṣe ntọ́lọ̀ ń ṣe, onítọ̀hún ò jẹ́ mùsùlùmí mọ́. Lẹ́yìn náà ọba yìí náà lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn, gbogbo ìran àjọsìn tọ́lọ́run ọba aláàní á fi sìn òun. Tá a bá ti fún ntọ́lọ́run dá, tá a bá ti fún lọ́kàn nínú àwọn àjọsìn náà, èèyàn ti kú nínú ìsìláàmù nìyẹn. Ọba tá a dúpẹ́ fún yìí náà lọ́ba tó jẹ́ pé kò lórogún nínú iṣẹ́ rẹ̀. Ọba yóò lórogún nínú ká máa fún òun àti nǹkan kan ní ìjọsìn tó yẹ ká máa fọ́lọ́ nìkan. Ọba yóò lórogún nínú àwọn orúkọ rẹ̀ tí ń jẹ́ yẹn onìkan náà ní dájẹ́. Lẹ́yìn náà àwọn ìròyìn Ọlọ́run, kò sí ní tá a lè fi ròyìn ẹ̀dá Ọlọ́run nínú ìròyìn Ọlọ́run. Ọba tó wá sí wa ní mùsùlùmí òdodo, tó sì wá ní ahlu tawhid, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Àpàdà síbò àti tìgbà tí bá yàn téèyàn fi kú nínú gbàgbọ́, téèyàn fi yọra kú nínú Islam, kọ́lọ́mọjọ ọbẹ̀ nìkan kan wa. Gbogbo àwọn tí ò tí ì rí mọ́lẹ̀ Islam, kọ́lọ́mọsàjà wọn náà ò rí, kọ́lọ́mọjọ wọn lè gba Islam. Gbogbo àwọn tí wọ́n bẹ nínú Islam tọ́lọ́wọ́n bá aláwọ̀ sì kọ́ orúkọ wọn sínú Islam, tọ́jẹ́ pé wọ́n ti ń ṣe nǹkan kan tọ́jẹ́ pé ń bá Islam wọn jẹ́, kọ́lọ́mọ bá aláwọ̀ kọ́ bá fọ̀nàmọ́ wọn náà. Ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà fún wa ní istiqama, kọ́lọ́mọ wa dúró kọ́wájú àpàdé Ọlọ́run ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ẹ̀yin màyá mi nínú ẹ̀sìn wa, níta fẹ́ gbéyẹ̀wò lẹ́ni òun náà ni ọ̀rọ̀ tí ń jà ràn yìí nílẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí, tó jẹ́ pé a ní bùkátà sí kágbọ́ yé. Òun náà ni aṣíríkù wal mushrikun. Kí là ń pè ní ẹbọ? Àwọn àwo là ń pè ní mùsùlùmí ẹlẹ́bọ? Àwọn àwo là ń pè ní àfẹ́ ẹlẹ́bọ? Gbogbo kálukú náà ní sọ pé òun ìṣẹlẹ́bọ. Ẹni tí ń ṣẹbọ nínú Islam olóhùn ìṣẹlẹ́bọ. Ẹni tí yóò ṣẹbọ olóhùn ìṣẹlẹ́bọ, torí ọmọ pé òun ṣẹbọ. Ẹlòmíì wá ń ṣẹbọ, yín wá ń sọ pé òun ìṣẹlẹ́bọ. Ìdí wọ́n pè lẹ́bọ agbọ́dọ̀ mọ̀ túmọ̀ rẹ̀. Àwọn àwo ni wọ́n pè lẹ́lẹ́bọ agbọ́dọ̀ mọ̀ túmọ̀ rẹ̀. Àṣírìkù ẹ̀rí tí wọ́n pè ní ẹbọ, wa ja'alu shariki ma'allah fi af'alillah. Òun náà ní kéèyàn mú nǹkan kan àbẹ́nìkan nínú ẹ̀dá Ọlọ́run, kéèyàn wá fi sí ẹ̀gbẹ́ Ọlọ́run. Ìpè ìtọ́lọ́wọ́n bá Allah máa ń ṣe, kíní òun náà lè ṣe é. Sẹ́wọ̀n pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá Allah ń ṣe pọ̀ rẹpẹtẹ, tó sọ sínú Kùránì pé èmi á máa ṣe báyìí, èmi á máa ṣe báyìí, èmi á máa ṣe báyìí. Téèyàn bá ti sọ pé ọ̀kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run náà lè ṣe, èèyàn ti dẹlẹ́bọ. Wa ibadatihi, ká mú nǹkan kan nínú tọ́lọ́wọ́n bá Allah dá, ká máa wá fún níjọsìn wa bá a sì ń fún Ọlọ́run, tá a sì mọ̀ pé kò sẹ́ni nìkan tó lè gbàjọsìn wa lẹ́yìn Ọlọ́run, torí òun nìkan ni ó dá wa, ó sì pàṣẹ ká sìn òun nìkan. Ìdí wọ́n pè lẹ́bọ nìyẹn. Ìdí wọ́n pè lẹ́bọ ni pé kéèyàn máa pe ẹnìkan ní orúkọ tó yẹ kó máa pe Ọlọ́run, kó sì gbà pé òun àtọ́lọ́run ni wọ́n jọ ń jí orúkọ yẹn. Iṣẹ́ tí orúkọ yẹn gbé wá, òun àtọ́lọ́run ni wọ́n jọ ń ṣe.
lẹ́yìn náà kéèyàn gbàgbọ́ yí pé ìròyìn tá a lè fi ròyìn Ọlọ́run a tún lè fi ròyìn ọ̀kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba tọ́lọ́run dá èyí tí ò ní jẹ́ kọ́rọ̀ dàrú mọ́ yàn lọ́wọ́ òun náà ni pé kéèyàn gbà pé nǹkan méjì náà ló wà ó pé mẹ́ta al-khaliqu wal-makhluq ọba adẹ́dá ó wà lọ́tọ̀ gbogbo tó kù pátá ẹ̀dá Ọlọ́run ni wọ́n bí mo ṣe sọ́hun tẹ́yìn bá ti gbọ́ yé yóò gbé ẹbọ yé yóò mọ̀ tí wọ́n ń pè lẹ́bọ Ọlọ́run ọba Allah òun ló wá dá gbogbo nǹkan ó wá ní ó yé wáyé pé gbogbo ìdarí ayé pátá ọwọ́ òun ló wà gbogbo tóun ń ṣe ẹ má wà lọ́bòmíì òun nìkan náà lòun máa ń ṣe kò sẹ́ni tó tún lè ṣe lẹ́yìn òun Ọlọ́run lẹ́yìn náà tẹ́ bá fẹ́ sìn òun nìkan ní kẹ́sìn ẹ má sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run definition ẹbọ lélẹ̀ àwọn àlùfẹ́sìn wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà wọ́n ní kí ni ìdí pàtàkì tọ́lọ́run fi dá wa wọ́n nítorí ká má bàa ṣẹbọ ni Ọlọ́run Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ay liya'buduni ana Ọlọ́run ní òun dá gbogbo àwọn àlùjànnú àti gbogbo ìran èèyàn kan lè wá sìn òun nìkan gbogbo ẹni tí wọ́n ti wá ń sìn kan mí yàtọ̀ sí Ọlọ́run ọba òun ni wọ́n pè ní ẹlẹ́bọ ó lè wá jẹ́ èyí tó wà nídìí ẹbọ tí ò wá mọ́sálásí ó sì lè jẹ́ àwọn èyí tí wọ́n wá mọ́sálásí tí wọ́n ń kí jimá táàjọ ń kí ìdì táwọn náà tún ṣẹbọ ẹni bá ti mú ẹbọ mọ́ Islam wọ́n yẹ pé ní Muslim ẹlẹ́bọ ni torí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ òye wa nínú al-Qur'an al-Karim ó ní alladhina amanu Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n gbà mí gbọ́ walam yalbisu imanahum bidhulm tí wọ́n ò fi òkùnkùn àbòsí àti òkùnkùn nǹkan kan náà ni tí wọ́n ò fi àbòsí kún ìgbàgbọ́ wọn wọn ò lọ mọ́ ìgbàgbọ́ nìkan ni wọ́n ní wọn ò fi àbòsí kún kí ni wọ́n pè lábòsí mẹ́ẹ̀ jama òun náà ni ẹbọ bó ṣe kó kéré tó Ọlọ́ni ulaika lahumul amn àwọn ni wọ́n fọkànbalẹ̀ láyé wa hum muhtadun àwọn ni wọ́n sì mọ̀nà gbogbo àwọn tó kù táwọn ń ṣe ìbọ̀rìṣà tí wọ́n ń ṣẹbọ Ọlọ́run ọba Allah ni wọ́n ti sọnù wọ́n ti kó sọ́wọ́ èṣù. ashirku muntashiru fi biladi Yorùbá ilẹ̀ Yorùbá yìí táwa wà yìí ẹbọ ọ̀fọ̀nká ọ̀pọ̀ rẹpẹtẹ aláwọn tí wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn àbáláyé ní ìṣù pẹ̀lú wọn aláwọn tí wọ́n ń lọ ilé ìjọsìn tí wọ́n lè pe mẹ́ta lọ́kan àwọn tá a wí yìí kèfèrí ni wọ́n ní ìṣù pẹ̀lú wọn kálukú ń ṣe tiẹ̀ lakum dinukum waliya din àwọn tí a ní wàhálà pẹ̀lú látara ìmọ̀ da aṣọ ọ̀rọ̀ bòótọ́ òun náà ni àwọn mudhabdhabun àwọn olójú méjì munafikun òun náà làwọn tí wọ́n ń yọjú sínú Islam ipe mùsùlùmí ni wá lẹ́yìn náà gbogbo tí àwọn alábàáláyé tí wọ́n ń ṣe àwọn oníṣẹ̀ṣe yẹn àwọn náà tún wọ́n ń yọ ṣe bóyá wọ́n ń sin nǹkan yẹn àbí wọ́n ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan náà ṣé méjì náà ni òpin mẹ́ta bẹ́ẹ̀ bá ti délé ayé ìjọsìn méjì náà ló wà ńlẹ̀ méjèèjì náà padà wá ń jẹ́ ọ̀kan náà ni o òun náà ni iyyaka na'budu wa iyyaka nasta'in Ọlọ́run bá ní ẹ máa sọ pé mi nìkan ṣoṣo lẹ́ẹ̀ máa sìn wa iyyaka nasta'in lẹ́yìn náà ẹ máa sọ pé mi nìkan ṣoṣo lẹ́ẹ̀ máa wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ tẹ́ bá níṣòro bá a sọ jòkọ́lẹ̀ ìyá ti kírun àbí kò sẹ́ni tí ò kírun láàárọ̀ yìí lẹ́yìn irun kí ló kù téèyàn máa yanjú lọ́dọ̀ Ọlọ́run bí Ọlọ́run sì mú ṣòro kú ò tí ó sì ràn wá lọ́wọ́ àlàáfíà jíjẹ mímu ìfọkànbalẹ̀ ìṣẹ́gun ọ̀tá méjèèjì yẹn Ọlọ́run bá aláàníkan ládájú ẹ̀kọ́ Ọlọ́run ló gbọ́dọ̀ sìn tó bá sì ní ṣòro ọ̀dọ̀ Ọlọ́run ló gbọ́dọ̀ lọ ọ gbọ́dọ̀ lọ́nú ẹ̀sìn àwọn abọ̀rìṣà lẹ́ni léyìí tá a ní tanra wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nílẹ̀ Yorùbá wọ́n ti di mùsùlùmí ẹlẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà nílẹ̀ Yorùbá ti wáyé àwọn ìmáàmù mọ́sálásí wọ́n ti dàfẹ́ ẹlẹ́bọ àwọn míì a máa sọ nínú wọn pé àwa ń ṣẹbọ àwọn ò lè kírun
láì ní ṣẹbọ àwọn kan àwọn ń sọ pé àwọn ń ṣẹbọ àmọ́ àwọn yìí ṣẹlẹ́bọ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn kan ń ṣẹbọ àwọn ọmọ pẹ́bọ làwọn ń ṣe kíni làwọn ń ṣe táwọn àfáà súnà tàbá wá dákẹ́ torí àwa la jí àmọ́ wá jí àwọn tó kù náà yí pé islam fi biladi yorùbá islam wà nílẹ̀ yorùbá ó yàtọ̀ sí islam tá Ànábì gbé wá o àwọn tí wọ́n bá ń ṣe bá Ànábì ṣe gbé wá àní iṣu pẹ̀lú àwọn yẹn náà ṣẹ́ra àwọn tí wọ́n fẹ́ launch islam míì tó yàtọ̀ sí islam tá Ànábì gbé wá bóyá nínú àwọn bàbá tó ti lọ àbáwọn bàbá tó ṣẹ́kù àbáwọn ọ̀dọ́ tó ti lọ àbáwọn ọ̀dọ́ tó ṣẹ́kù àbáwọn mùsùlùmí tó ti lọ àbáwọn mùsùlùmí tó wà láyé àwọn yẹn la nídìí láti ṣàlàyé fún tábà ṣàlàyé fún wọn tí wọn bá wá gbọ́ kálukú ọmọ wa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ wa di lakum dinukum waliya din àwọn ọmọ bá ti wá lọ ẹ̀yin náà ọmọ bá ti yín lọ kọ́ra kò ní dìjà ẹnu pé ẹ̀tọ́ tó yẹ ká fún yín nígbà tẹ́ ti mú bọ̀dìsà má ẹ̀sìn yín àní fún yín mọ́. lẹ́ni mùsùlùmí ẹlẹ́bọ pọ̀ rẹpẹtẹ tẹ́ bá ní ẹlẹ́bọ ni yóò lóun ẹsẹ̀ ẹlẹ́bọ àwọn jọ ń kí jimá ni yóò lóun ẹsẹ̀ ẹlẹ́bọ òun wá yídi òun wá jimá ẹ̀rí láwà nílérí òun ẹ̀ ń pè òun lẹ́lẹ́bọ kọ́dà lómìnira ni ẹni tóun lo jẹ̀lúbáàbù tóun tún fi nǹkan bojú ó tún lo nìkọ́ọ̀bù ẹ̀ ń pè òun lẹ́lẹ́bọ tọ́ba sì ti kara bọ̀ kan nínú àwọn ẹlẹ́bọ ní jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run òun nìkan náà òun ní dáṣẹ́ rẹ̀ ṣe òun nìkan náà ló sì lẹ́tọ̀ọ́ ká sìn ẹ̀yọ́ màá yá mi a máa gbọ́ wọn máa ní ẹlẹ́bọ àwọn àfa àwọn wa kójọ lẹ́ni wọ́n lẹ́yìn alùsùnà ẹ̀ ń pè wá lẹ́lẹ́bọ ẹni gbogbo wa ẹlẹ́bọ ni wa àwọn ọ̀pẹ nìkan lẹ́lẹ́bọ àfẹ́ni tí máa ń ṣẹbọ tá a sì rí i tá a bá rí i ànípè lẹ́lẹ́bọ tábàrí tí ń ṣẹbọ báyìí gan àní tí pè lẹ́lẹ́bọ títí tábì ṣàlàyé fún pé tí ń ṣe yẹn ìmọ̀ ń sọ yẹn di ẹlẹ́bọ tọ́ba lóhùn òfin lẹ́yìn tó wọ́n máa ṣe nìyẹn àṣẹ wàá máa pè lẹ́lẹ́bọ àwa kà sì pé bẹ́ẹ̀ Ọlọ́run ló pè bẹ́ẹ̀ torí tí ń ṣe yẹn Ọlọ́run tẹ̀yìn bá ṣe yọ dẹ́lẹ́bọ. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àwọn ẹbọ ńláńlá gbàgbàgbàgbà ó wà àwọn ẹbọ kéékèèké wà méjèèjì tẹ̀yìn bá a kú èèyàn wọ̀ ná ẹnu pé ẹni tó ń ṣẹbọ kéékèèké yọ padà jáde àmẹ́ni tí ń ṣẹbọ ńlá òun ò ní jáde mọ́ ọlọ́mọdé bá wọn sì kankan nínú méjèèjì àmọ́ pé ẹlẹ́bọ yóò kú àti kékeré àti ńlá kò wá ní tọ́náwó kò sí ọgbọ́n tó fẹ́ dá sí ọlọ́run ti lérí nínú Al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní inna Allaha ọlọ́run ní dájúdájú ọlọ́run inna tó lò ní ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ńlá ni ọlọ́run ní dájúdájú ọlọ́run la yaghfiru kò ní ṣàforíjì an yushraka bihi kẹ́nìkan ṣe ẹbọ pẹ̀lú òun ọlọ́run ìbáàjẹ́bọ ńlá ìbáàjẹ́bọ kékeré tó bá ti kú lérí ẹ̀ kò ṣàforíjì wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run bá níbẹ̀ bá ṣe ẹ̀ṣẹ̀ míì tó bá yàtọ̀ ṣẹbọ tó bá dojú àlùkìyàmà a rí pé ẹ̀ṣẹ̀ ni ó yẹ kó wọná àwa tú ẹ̀ṣẹ̀ náà kìí ṣẹbọ ńlá kìí ṣẹbọ kékeré ọlọ́run tó wá wu òun ò ní fi síná mọ́ òun ò fi ríjì torí pé kò ṣẹbọ àmọ́ tó bá tún wọ òun lè ní kó wọná kó lè jí ẹ̀ṣẹ̀ yẹn nígbà tí òtún bá kó tó kù láyé àmọ́ yóò padà sálì Jánnà ọlọ́run padà yọ ọ́ kù nínú náà torí pé kìí ṣẹlẹ́bọ ẹbọ ṣíṣe ọlágbára débi pé gbogbo iṣẹ́ tẹ̀yàn ti ṣe kéèyàn tó máa ṣẹbọ níṣẹ́ rí wọ́n parẹ́ kò ní sínú fáìlì yàn má gbogbo iṣẹ́ tọ́jẹ́ṣẹ́ rí tẹ̀yàn bá ṣe lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ṣẹbọ kò ní wọnú fáìlì bí máa ṣe ń wọ̀ bẹ̀ báyìí yọ máa parẹ́ ni bí ìgbà tẹ̀yàn bá ń la ìlà sínú omi bọ́ bá ṣe ń la báyìí yọ máa parẹ́ ni láàṣẹ ní dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwú nílẹ̀ Yorùbá lè ní wọ́n promote ẹbọ àwọn mímọ̀ àwọn mí ọmọ nínú wọn àwọn àfa àwa dìde àwọn àfa súnà àwa dìde àmọ́ wá sàlàyé fáwọn tó mọ̀ ipe kan lè kó mbẹ àwọn tí ó mọ̀ kí wọ́n lọ lè mọ̀ káwọn náà sì kó mbẹ tí wọ́n bá wá kó mbẹ àwọn ọmọ wa tú àṣírí wọn nítorí pé ẹni tí bá ń ṣẹbọ yóò do lórí ibú yóò tún sọ àwọn yẹn náà do lórí ibú. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹni tí máa ń ṣẹbọ ńláńlá ó ti jáde kó nínú ẹ̀sìn Islam gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ni ó bàjẹ́ pátá
ọlọ́run bá ní la in ashrakta la yahbatanna amaluk rẹ Muhammad tó o bá ṣẹbọ gbogbo sẹ́ẹ̀rì rẹ ó sì ti bàjẹ́ o walaw ashraku ọlọ́run ní gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n bá ṣẹbọ la habita anhum ma kanu ya'malun gbogbo tí wọ́n ṣe ó sì ti bàjẹ́ o nínú àwọn sẹ́ẹ̀rì gbogbo ẹni tí bá ń ṣẹbọ ńlá yukhalladu fi nnar huwa yukhalladu fi nnar ọlọ́run ọba Allah ní mú jáde nínú ná tó bá ti wọ̀ ná yọ wọn bẹ gbére bọ́lọ̀ ṣe sọ náà al-Qur'an nìyẹn ó ní innal ladhina kafaru ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ti di kèfèrí min ahlil kitabi nínú àwọn tá a fún tírà síwájú àwọn Júù àtàwọn alátẹ̀wọ́ wal mushrikin àtàwọn ẹlẹ́bọ àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn ọmọlẹ́kẹ́ ẹlẹ́bọ àtàwọn ìyá ẹlẹ́bọ àtàwọn bàbá ẹlẹ́bọ aláàjì ẹlẹ́bọ aláàjà ẹlẹ́bọ ọ̀dọ́ tí ń ṣẹbọ ọlọ́run bá ní wal mushrikin gbogbo àwọn ẹlẹ́bọ fi nari jahannama ọlọ́run bá ní inú jahannama ni wọ́n wọ̀ ọ́ khalidina fiha ọlọ́run bá ní wọn ò ní jáde ń bẹ̀ ulaika hum sharrul bariyya torí pé ẹni burúkú ni wa bó ni wọ́n ti ń jẹ́ ẹni burúkú ọlọ́run ló dá ọ wọ́n gbà pé ntọ́lọ́run bá aláàdá ó lè ṣe ntọ́lọ́run máa ń ṣe ọwọ́ ló lè bá ó sì mọ̀ pé kò lè ṣe ọ̀fẹ́ ṣẹ̀sìn ọwọ́ ló lè ṣe ntọ́lọ́run bá aláàdá ó sì mọ̀ pé nǹkan yẹn ọlọ́run bá aláàlọ́ dá ntọ́lọ́run sì dá ò lè jọ́lọ́run tí ò bá jọ́lọ́run à lè sìn gbogbo ẹni tí máa ń ṣèkan nínú àwọn ẹbọ ńlá tá a fẹ́ kà yìí àwọn àlùfáà níyọ́ jáde kó nínú ẹ̀sìn Islam a sì máa pè é lẹ́lẹ́bọ lẹ́yìn ìgbà tá a bá ti ṣàlàyé fún tí ò bá túwọ́ tí ò bá ti túwọ́ a gbà pé gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ó ti bàjẹ́ lẹ́yìn náà àwa ti gbà pé ó ti kó nínú Islam lẹ́yìn náà a gbà pé a lè kírun lẹ́yìn ẹ̀ tó bá jẹ́ imam tí ma ṣàlàyé àwọn ẹbọ yìí fún yín sìn èèyàn máa sọ mọ́ṣáláṣí tí ó ti kírun ni èèyàn sì máa sọ ẹ̀yìn ìmáàmù tí ó tòsí ìwọ wà ní tijú mọ́ ipe níbo láti wá máa kírun wọn náà gbọ́dọ̀ mọ́ kírun ó sì gbọ́dọ̀ mọ́ nírun ẹni tó sì fẹ́ kírun fún ọ yìí ẹlẹ́bọ ni ó sì mọ̀ pé ń ṣẹbọ ó sì ti sọ fún Ọlọ́hun ò túwọ́ ṣùgbọ́n ọmọ wa kírun lẹ́yìn rẹ̀ lánìyàn pé òun tijú rẹ̀ àbí kọ́ ọba àdẹni tí ò ní nírun ẹni ọba sì ti nírun yọ wọ iná Ọlọ́hun la yusalla wara'a wala yusawwaj kọ́dà àní fún lọ́mọ àní fún yàwó àwọn náà ò ní fẹ́ Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fún àwọn abọ̀rìṣà Ọlọ́run ní ọmọ yín obìnrin ẹ gbọ́dọ̀ fi wọ́n fún àwọn ẹlẹ́bọ wàlá yutawalla lẹ́yìn náà a gbọ́dọ̀ mú lọ́rẹ̀ ayò ẹni tó gbé ẹbọ rò pé ẹlẹ́bọ ni káwá mú ní ọ̀rẹ́ 5 and 6 ipe wọn ò lè má rí ọ àfikún délé ẹ̀ òun náà yọ máa wálé rẹ lẹ́yìn náà wọ́n máa ràn án lọ́wọ́ lérí ẹ̀sìn rẹ̀ ó mú lọ́rẹ̀ ayò tónítọ̀hún bá kú tọ́lọ̀ bá ní kó kú sí wá tí má ti ń ṣẹbọ wala yugassal ní bá wọn wẹ̀ wala yukafan ní fi aṣọ sí la aṣọ tó kú sínú ẹ̀ òun náà láfi yí lọ́wọ́ jẹ́ bí àbọ̀jẹ́ bàbá ní faṣọ wáyé sí la. wala yuqbaru fi maqabiril muslimin ìtẹ́ wa tó jẹ́ tẹ́ mùsùlùmí yẹn ta níyẹn àní gbé lọ́bẹ̀ á gbé lọ ìtẹ́ àwọn yòókù ẹ̀ ẹni tá a wí wala yud'a lahu ní sàdúrà fún kọ́lọ́mù akẹ́ ṣé máa ní lágbájá kú amẹ́lẹ́bọ ni ní kọ́lọ́mù fi sáàyè rẹ̀ ibo láyé rẹ̀ finari jahannam ṣéwù lágbájá kú a sì mọ̀ pé ẹlẹ́bọ ni ní rahimahullah ní sọ bẹ́ẹ̀ àfa lágbájá wọn lọ jáde láyé ní lọ bí jànásà rẹ̀ àwọn ọmọ sọ́jà jànásà lọ ni. bó láṣọ wa mọ̀ pé ẹlẹ́bọ ni tá a bá di ti ń ṣe bọ́ báyìí tá a bá sọ fún pé ẹbọ lẹ́ ń ṣe yìí ẹ má ṣe má tó ní òun ò lè fi orò òdílé lẹ́ o ẹ̀sùn ní ká má sọ̀rọ̀ òdílé òun ò lè fi ẹbọ tó ń ṣe yìí lẹ́ o òun máa ṣe lọ àtijàre rẹ̀ tá a bá kírun síra a rí báyìí ti ń ṣe a sì sọ fún lẹ́yìn ìgbà tá a sọ fún tán ló lóun ò ní yí padà ẹlẹ́ẹ̀kejì òun ni kọjá pé òun gangan lọ sọ fún gbogbo ayé pé ẹlẹ́bọ lòun òun ṣẹbọ o
pé báwa ṣe wà yìí àwa ń sóògùn ẹ̀yin alùsùnà ẹ̀ lè gbọ́ ẹ̀ lè mọ̀ àwa ń tiwa àwa ń jẹrí eku àwa ń jẹrí ẹja eré èèyàn nìkan làwọn jẹ agbáṣẹ́wò kan ní lẹ́kọ̀ọ́ bí ó ní gbogbo eré jíjẹ ni àtẹ̀rí eku àtẹ̀rí ẹja àtẹ̀rí asín ó ní eré èèyàn nìkan ní kéèyàn má jẹ ẹsẹ̀ jẹ yìí mọ́ náà ní ẹ̀ ń jẹ tẹ́lẹ̀ nígbà tí wàá sí pọ̀ lójú wọn sá ìjọba náà sì gbà pé táwọn afáàsó náà sọ pé ẹ má lo eré èèyàn yẹn àwọn náà fọwọ́ sí tí wọ́n bá gbé nìkan mú pẹ̀lú eré èèyàn àfáwọn ò ní kú ní sẹ́ẹ̀lì tí ì jáde láyé ọwọ́ ni ẹ má lo eré èèyàn mọ́ àmọ́ eré eku àtẹ̀rí ẹja jíjẹ ni sọ́lọ̀ ni a máa jẹ eku eré eku tó fẹ́ jẹ yìí kí ló fẹ́ fi ṣe jama ó fẹ́ fi ṣe bọ́ láàrin tani ti ń sọ eléyìí ti declare pé ẹlẹ́bọ lòun àwọn afa ni bẹ́ẹ̀ bá ti sọ pé ẹlẹ́bọ nù ó ti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n máa wá unar bàbá ti jáde láyé inú náà ní lọ ẹ̀yọ́ máa ya afẹ́lẹ́bọ ọ̀rọ̀ yẹn ó gbajúmọ̀ gan láwùjọ wa eléyìí afẹ́lẹ́bọ tọ̀hún afẹ́lẹ́bọ eléyìí náà afẹ́lẹ́bọ tọ̀hún náà afẹ́lẹ́bọ dawabitu takfiri èyàn gbọ́dọ̀ mọ tí ó máa sọ o kéèyàn tó máa dá sí ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ kó o tó lè dájọ́ lẹ́yìn lérí pé ó ti di ẹlẹ́bọ bóyá mùsùlùmí ẹlẹ́bọ àbá afẹ́ ẹlẹ́bọ ìwọ tó ń sọ pé èyàn ń ṣẹbọ ọ gbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni wọ́n ń pè lẹ́bọ kó má jẹ́ pé ọ̀tọ̀ ni tí ẹni yẹn ń ṣe ọ̀tọ̀ ni tí ìwọ ń pè é yóò wá ní bùkátà sí kó o gbálékè lọ kó o lè bá àwọn afáàpẹ́ ẹ̀dá kan ẹ̀ka ẹni tí ń jẹ́bọ fún mi o lè kà á tán lójúmọ́ kò láwọn wálé kó lẹ́yìn ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ kan náà o lè fi kọ́ ẹbọ ńlá ẹbọ ńlá ẹbọ ńlá ẹbọ ńlá ó wà ní Quran àwọn afáà ti kọ́ kalẹ̀ Sheikh Muhammad bin Abdul Wahhab Najidi wọ́n ti kọ́ sínú tírà wọn kò láńlá agún jìnnà ìwọ tó pè yẹn lẹ́lẹ́bọ sí wọ́n gán dẹ́bọ mọ̀ ọmọ ẹbọ ó sì mọ ẹ̀rí tó ṣe kíni ẹ̀rí tó gbé ìpè Ọlọ́run bá aláàsọ báyìí pé nǹkan báyìí o ẹbọ ni ẹlẹ́ẹ̀kejì iqamatul hujja ala al-mushrik ọ wà á lọ lè bá ẹlẹ́bọ yẹn ọ bá sọ̀rọ̀ ó sì wá sí fún un ìpè níta ń ṣe ẹbọ ni o Ọlọ́run sọ nínú sura báyìí ọlẹ́ni tí bá ń ṣe báyìí ẹbọ ni ń ṣe anabi sọ nínú àdìsí báyìí ìpè ní tó bá ṣe báyìí ẹbọ ni ń ṣe ó di mélòó jama ó di méjì lẹ́yìn náà ni tí wọ́n jẹ́ ń pa wọ́n pè lẹ́lẹ́bọ wọ́n fa lọ́wọ́ wọ́n fa lẹ́sẹ̀ wọ́n ságbẹ́rẹ́ sí láyà nígbà tí àárẹ̀ ọlọ́bọ̀rọ̀ wọ́n pè lẹ́lẹ́bọ ó ti sùn lọ kán tó fi nǹkan ra lẹ́sẹ̀ nígbà wọ́n wá jí lọ́wọ́ di pé wọ́n ní iye ẹlẹ́bọ kan ló mú wá fún wọn wọ́n jẹ́ ń pa nù àbí wọ́n jẹ́ ń pa ni torí wọn ò nígbàgbọ́ nínú tí wọ́n ṣe yẹn wọ́n fa lọ́tún wọ́n ya ẹnu rẹ̀ ńtúláàsì wọ́n dà nǹkan síbẹ̀ pẹ̀lú ògógóró àti sinapu ó tú kò rí tu kì í ṣẹlẹ́bọ bó ṣe jẹ́ pé nǹkan ẹbọ ló ṣe kí ni ló lò àmọ́ torí pé wọ́n jẹ́ ń pa ní ànípè lẹ́lẹ́bọ lẹ́yìn náà ẹni tó jẹ́ pé ó ṣe mistake sọ̀sọ́kúsọ ọwájọ́ rẹ̀ ẹbọ ànípè lẹ́lẹ́bọ ó ṣe gba Islam àbánsàdúrà fún lọ́ba ní àmì Jésù kọ́ wá ní ẹni tó bá ti ní Jésù gbàdúrà torí àmì Jésù gbàdúrà ní tó mẹ́ wọ́n ní àmì Allahumma stajib Ọlọ́run gbà á tó bá ní àmì Jésù ìtumọ̀ ẹni pé Ọlọ́run bá Jésù gbà ó ànípè lẹ́lẹ́bọ paripa ọkàn bọ́ lẹ́nu ẹ̀ bàbá sẹ́ kó nínú sẹ́sẹ́ ni nígbà jáde lẹ́nu ẹ̀ ànípè lẹ́lẹ́bọ pé ọ̀rọ̀ tó jáde yẹ ọ̀rọ̀ yẹn sì máa ń sọ̀yìn lẹ́lẹ́bọ ni téèyàn bá dà níyàn rẹ̀ tó mì nìyẹn ayé tótó làwọn ní kí ni tó mẹ́ ó ní mo túbá bá a ṣe máa ń wí tẹ́lẹ̀ nìyẹn ẹni bá sì kí ayé mẹ́sàn-án mẹ́wàá ẹlẹ́bọ ni ayé kẹ̀ ìmúlẹ̀ ayé wà ayé ń bẹ ń bi tí Ọlọ́run kó wọn sí tipa Ọlọ́run sì ká wọn síbẹ̀ wọ́n wọlé qahiru fawqa ibadihi wọn ò lè ṣe kankan nínú tọ́lọ̀mọ̀ ń ṣe wọn ò sì lè gbà kankan nínú tọ́lọ̀mọ̀ ń gbà nínú ìjọsìn ọ̀lẹ́láyé da'ufa talibu wal matlub Ọlọ́run ní ẹ̀yin tẹ̀ lọ́dọ̀ ayé àtàwọn ayé tẹ̀ ń sá lọ́dọ̀ wọn ọ̀lẹ́ ń gbogbo wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nígbà ọ̀rọ̀ wa rí báyìí àwa lọ lè sọ́ra wa kó o tó lè pè yàn ní ẹlẹ́bọ tó bá ti pè yàn lẹ́lẹ́bọ ó ti pè ń kèfèrí o ó sì wádìí dáadáa o torí Ànábì ní idha kaffara rajulu akha Ànábì ní èyíkéyìí nínú ọmọ ayé ẹ̀sìn tó bá pè ọmọ ayá rẹ̀ ní ẹlẹ́bọ ó pè ní kèfèrí
faqad ba'a biha ahaduhuma anabi ní ẹnìkan nínú àwọn méjèèjì tẹ̀lébọ̀ anabi ní ẹnìkan nínú àwọn méjèèjì ó ti dẹ̀lẹ́bọ̀ ó ti di kèfèrí bóyá ẹni tí ń sọ̀rọ̀ abẹ́ni tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá dé pé lóòótọ́ bá ní ẹni yẹn ń ṣe kèfèrí náà ni wọ́n máa jẹ́ àmọ́ tí ó bá ṣe kúfúrù tó wá ń pè ní kèfèrí ìwọ ti di kèfèrí wájú Ọlọ́run ọlọ́mọdé àgbẹ̀ ti wá o ló sì jẹ́ pé ẹnu yìí bàbá fẹ́ yanu sọ̀rọ̀ káwádìí ẹ̀ dáadáa ọ̀nà mélòó mọ́ láàfin mọ̀ pé lágbájá ẹbọ rẹ ti confirmed owó kọ ká máa pè lẹ́lẹ́bọ ó ti wà confirmed ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ tá a bá rí tí ń ṣẹbọ báyìí tá a sì sọ fún tó ní ẹ̀sìn súnà òun ọba yín ṣe ẹ̀sìn àwọn bàbá lòun ṣe ṣéwù lágbájá báyìí yóò sì dárúkọ ṣéwù yẹn lóòótọ́ alóhùn ló fún un láṣìírí yẹn àwọn òtẹ́lẹ̀ tí yìn kí lọ́kàn ti wá pẹ̀lú tí àwa ní tíra ní gàrí tíra ní ó ti di kíni ó ti di mùsùlùmí ẹlẹ́bọ ó ti dàfẹ́ ẹlẹ́bọ òní kírun lẹ́yìn ẹ̀ mọ́ bọ́ bá kú òní ní rahimahullah ó ti dọ̀mọ́ náà ẹlẹ́ẹ̀kejì òun náà ní kọ́ sọ ọ sọ fún rẹ̀ ipe àwa ń ṣẹbọ àwa ń ṣègbéyàwó nígbà tí nǹkan rọ pé alẹ́ gbàjẹ́ ọ sọ bẹ́ẹ̀ níbo ti sọ ẹ lè kírun lẹ́yìn ẹ̀ mọ́ títí tí ó fi túbá padà tó bá ti túbá padà ó ti dọ̀mọ̀ ya yín ọlọ́ni wọ̀nyí ń táàbù ọlọ́ni tí wọ́n bá túbá kú ń bẹ̀ bọ́ wa aqamu ssalah tán tó ń darapọ̀ mọ́ yín tẹ́jọ́ ń kírun wa atawu zaka táwọn náà tó ń yọ zaka fa ikhwanukum fi din nígbà náà ni wọ́n wá jẹ́ ọmọ ya yín nínú ẹ̀sìn wọ́n yín lam yatubu ńkọ́ tí wọ́n bá túbá ńkọ́ falaysu bi ikhwanikum fi din wọ́n yẹ sọ ọmọ ya yín nínú ẹ̀sìn àárín yẹn làwọn èèyàn gbọ́yé ni wọ́n fi máa sọ pé ẹrí èèyàn tó lé yín Mákà ẹni kèfèrí ni èèyàn ń bá yín kírun mọ́ṣáláṣí ẹni kèfèrí ni èèyàn ń gbà àwẹ̀ Ramadan ń ṣẹlẹ̀ nígbà tó jẹ́ pé yín tó kó sí yẹn ní máa sọ yẹn di ẹlẹ́bọ náà láà máa ń pè é títí tí ó fi túbá lọ́dọ̀ Ọlọ́run àníwá ò ṣirik ibadallah àníwá ò ṣirik tó yín wàá kà kankankan torí ẹbọ pọ̀ Ọlọ́run ló sì sọ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Quran anabi ló sọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ẹbọ téèyàn ọmọ karabọ̀ táàfin máa sọ pé ń ṣẹbọ àbí táàfin máa pè ní àfẹ́ ẹlẹ́bọ al-imanu bi ghayrillah kéèyàn gba nǹkan kan gbọ́ nínú tọ́lọ̀ ń dá ipe ọ wà nípò Ọlọ́run èyí tó yẹ ká wá lọ́dọ̀ Ọlọ́run tába ti dọ́dọ̀ rẹ̀ bùkátà bíyà ìmọ̀ bá gbọ́ yorùbá yẹn al-imanu bi ghayrillah kéèyàn ó ní ìgbàgbọ́ sí kankan nínú tọ́lọ̀ ń dá ipe ọ wà nípò Ọlọ́run ipe ń tó yẹ ká wá lọ́dọ̀ Ọlọ́run sẹ́yìn pé Ọlọ́run bá aláàní ká máa wá sọ́dọ̀ òun fafirru ilallah Ọlọ́run yẹ sá wá bá mi ayé wa nu Qur'an Ọlọ́run bá ní wa qala rabbukum ud'uni astajib lakum Ọlọ́run bá yín ní ẹ pè mí ń da yín lóhùn aláàní ẹ pè mí wọ́n fẹ́ ká ṣe kí ni ká wá nǹkan yẹn wá sọ́dọ̀ òun Ọlọ́run ya ayyuhan nas ubudu rabbakum alladhi khalaqakum ubudu rabbakum Ọlọ́run bá ní ẹ̀yin èèyàn ẹ sìn mí sẹ́mi pé ìrànlọ́wọ́ àti ìbádà ibo Ọlọ́run darí ẹ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ tó bá ti ní nǹkan kan tó gbàgbọ́ ó wà nínú yàrá ó wà nínú ilé ó wà nínú ṣọ́ọ̀bù nǹkan tó gbàgbọ́ ipe yóò ṣe tọ́lọ́ máa ń ṣe ó ti dẹ̀lẹ́bọ̀ nítorí mú ọ dẹ̀lẹ́bọ̀ ni pé ó ti fi nǹkan òun sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ja'alu sharikin ma'a Allah ọgbà pọ́lọ́n wa o tọ́lá nǹkan tó ń sápamọ́ síbẹ̀ yẹn wọ́n ní sáwọn ọmọ pọ́lọ́n bẹ́ẹ̀ ni sáwọn gbàgbé òṣè Allah ni àwọn gèfèrí Mákà náà gbàgbé Allah wa ọlọ́ni fa idha rakibu fil fulki da'u Allah ọlọ́run bá ní tí wọ́n bá ń bẹ nínú ọkọ̀ ojú omi tí atẹ́gùn wọn fẹ́ tọkọ̀ ojú omi tó fẹ́ dànù da'u Allah ọlọ́run láwọn kèfèrí wọ́n wà ní Allah 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 wọ́n mọ̀ pé wà lókè sánmà Abdullahi baba nabi ìbá wọn ni wọ́n sọ ní Abdullahi ṣe anabi ti dáyé gbà yẹn wọ́n gbà pé Allah wa ọlọ́run wọn ní Allah 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 falamma najjahum ilal barri idha hum yushrikun ọlọ́run bá ní taba wà láwọn tán tí wọ́n bọ́lẹ̀ nínú ọkọ̀ ojú omi tí wọ́n bọ́ sí èbúté tí wọ́n là kú ònú wàhálà tí wọ́n bọ́ lọ́wọ́ kú idha hum yushrikun
nígbà náà wọ́n ṣe wàá máa ṣẹbọ yọ ṣe wàá wò pé kí ni tí mo sọmọ́ di òṣìṣẹ́ o nígbà tẹ́gùn yẹn fẹ́ aláàmà wọn aláàmà wọn jẹ́ wọn aláàmà wọn gbogbo àwọn ẹlẹ́bọ tá a wí iná tí kàn bá dàrú tán wọn ni ẹlẹ́rìí àfa ẹlẹ́rìí ìmáàmù ọlọ́run o yóò máa pariwo lọ́sibítù ọlọ́run o nǹkan ti rọ́ nìyẹn gbogbo àwọn òòṣà rẹ ti ṣe kínní wọ́n ti disappoint ẹ̀ aláwa òun kọ́ ní ìgbàgbọ́ tó yanrantí rùbùbíyà wọ́n ń pè yẹn olùhíyà òun gangan ní ọlọ́run torí ẹ̀ràn àwọn ànábì ọlọ́run wálé ayé àwọn yẹn máa rùbùbíyà tẹ́lẹ̀ olùhíyà ni pé ọlọ́run nìkan ni kẹ́ máa sìn oníkan ni kẹ́ máa bẹ̀ oníkan ni kẹ́ máa pè oníkan ni kẹ́ máa wádà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ní tí wọ́n ń pè ní ìbádà gangan nìyẹn kò sí wàhálà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ wọn lérí rùbùbíyà àwọn náà gbà pé aláwa àmọ́ ẹjẹ́ àsìn àlá nìkan ibi tí wàhálà ti dé nìyẹn ló sì jẹ́ pé gbogbo yín náà lè gbà pé aláwa kọ́dẹ̀ lómi yàlá yóò fa 10,000 yàlá yóò fa 1 million àyàn fàfà kúfà tọ́ba wá fa yàlá tán yàlá tí fò tán kí ló kù tí wọ́n lọ lè mú idahum yushrikun yóò wá lọ lè mú igba ayé tó wà nínú tọ́lẹ́tì rẹ̀ yóò bu ọ̀sẹ̀ ń bẹ̀ yóò pọ̀fọ̀ sí yóò fi lérí kankan onígi kankan aláṣọ yóò mọ̀ wẹ́ ọ wá ní àárá wọn mọ́sálásí àtọ́pọ̀ àwọn ẹlẹ́lẹ́bọ kí ló wọ́n ń ṣe nu yàrá yẹn yìí tó ń ṣe yẹn tí Islam ló ń ṣe yẹn yìí tó ń ṣe yẹn àwọn babaláwo ni máa ń ṣe àwọn ajígbọ́tòsà àwọn ni wọ́n máa ń ṣe ó sì kọ̀nfàmù ní táwọn ń ṣe nìyẹn ajígbọ́tòsà ò jẹ̀bi o ẹ̀sìn rẹ̀ ní í ṣe lakum dinukum waliya din kò síjà ìwọ má bọ́ sí láyìn tiwọn láyìn tiwa ni kí wọ́n ṣe kí ni kọ́ wa ọlọ́run ní innamal mu'minuna ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo alladhina amanu billah àwọn tó gba Allah nìkan gbọ́ ni o wa rasulihi táwọn tẹ̀ gba Muhammad gbọ́ thumma lam yartabu wọn ò dẹ̀ ṣe yẹ méjì ẹ̀mí wọn ò yí sọ́nà méjì ọ̀kan náà ni thumma lam yartabu ọlọ́run bá ní wọn ò ṣe yẹ méjì araib tẹ́ bá ní kí ni ṣe Allah ló fi ṣeun níbo láwa wà báyọ lọ ọlọ́dẹ Allah náà ni wọn ó tì kò ní tì wọn fa kò ní fa yóò ní èyí tẹ́ ń fa àwọn sí yẹn kó wọn sì kú ó sì tẹ́ wọn lọ́rùn àwọn yẹn ti bọ́ kó ń bẹ bọ́ àmọ́ ẹni tọ́jú pé òun sì yẹ méjì pé wọ́n là láà máa ń ṣe wọ́n ní bàbá kan tó wà níbì kan ipò òòṣà rẹ̀ bẹ́ẹ̀ bá ti jòkó tì gbogbo ohun tí ń dà wá láàmú yìí yóò kú ò láò ká fún ọlọ́run tọ́lọ́run ká fún késàrì ní ti késàrì o ìsìláàmù tán fẹ́ ká máa ṣe nílẹ̀ yorùbá nìyẹn lẹ́ẹ̀fi délé ìmáàmù lẹ́ẹ̀bá tẹ̀sùbá ẹ̀ẹ̀bá koran ẹ̀ẹ̀bá igba ayé ẹ̀ẹ̀bá ọ̀pẹ̀lẹ̀ àwọn tán dáfá yóò lóun tẹ̀ yẹpẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn islam ọ̀rọ̀ islam ti kílíà gan ní gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ bá túbá kẹ́ ẹ padà sínú ẹ̀sìn ọlọ́run ẹ yẹ̀yẹ́ náà ti dé ẹ̀rù ti ń bà yín ẹ̀rù ti ń bà wọ́n o àwọn èèyàn sọ lamẹ́ríkà ní London ní USA wípé àwọn òṣìṣẹ́ islam ẹlẹ́bọ mọ́ ó tó gẹ́ àwọn fẹ́ẹ́ ṣe islam pure islam ẹlẹ́ẹ̀kejì nínú tí ń sọ yẹn dẹ́lẹ́bọ ní kọ́ lọ lè fẹ́rí kanlẹ̀ fún kankan àbí kí orùkù fún kankan àbí kó jòkó tì kankan káwa ní kí ló ń ṣe mẹ́ o a ní òun sin tó òun jòkó tì ní ó ti dẹ́lẹ́bọ gbogbo àwọn oníṣẹ̀ṣe kí ni wọ́n ṣe wọ́n ní ilé elédè àbí wọ́n ní ilé elédè wọn àwọn oníṣẹ̀ṣe wọ́n ní ilé òòṣà wọn àwọn náà ní làǹbẹ́ńbí má pa wá ti làǹbẹ́ lákòjọ wọn pè lákòjọ kò rí nǹkan kan kójọ láti jẹ kò rí kójọ fún rẹ̀ kò sì rí kójọ fáwọn náà àwọn náà sì mà wọ́n sì takùtì mo kọjá lẹ́gbẹ̀ẹ́ lẹ́jọ́ kan mo yọjú wo báyìí búlọ́ọ̀kù 6 ni wọ́n fi ṣe kínní òní wọ́n fi mọ́ búlọ́ọ̀kù 6 mo rà àkísà bíi méjì mẹ́ wọ́n sì pẹ̀ràn lọ́dún wọ́n sì gbà pé òní ń darí láǹbẹ́ tani ń darí láǹbẹ́ jama àti gbogbo agbègbè rẹ̀ àti gbogbo ayé alhamdulillahi rabbil alamin tìlú yín náà wọ́n náà mọ̀ tìlú yín akọjá lọ́nà jẹ̀sà àwáríbì kan wọ́n kọ́ onígun mẹ́rin ni
wọ́n kọ ojúbọ Èṣù. alájì ń lọ bẹ̀, alájà ń lọ bẹ̀, mùsùlùmí ń lọ bẹ̀, ẹ wá ní ẹ̀yin wá mọ́sálásí àti ń pè yín lẹ́lẹ́bọ. ilé tẹ́ ẹ kọ́ yẹn àwọn wo ni wọ́n máa ń kọ́, àwọn ni wọ́n máa ń lọ bẹ̀, àwọn ẹlẹ́bọ. bẹ́ẹ̀ bá ti ń ṣẹbọ wọ́n ti kó kọ yẹlẹ́ nínú Islam bí ẹ ṣe Muslim. ojú kan lèyàn máa ń ṣe kínní lèyàn máa ń dúró sí. ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmánu, ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo eré kàó, ọlọ́run ní ẹ rúkú wasjudu ẹ fẹ̀rí kanlẹ̀ wa'budu rabbakum ẹ fi méjèèjì sìn ọlọ́run ọba yín, ẹ sìn ní. bẹ́ẹ̀ bá ti sìn yẹn ó ti di ẹlẹ́bọ. bọ́ bá ti rúkú fún yàn tọ́lọ́ nǹkan lé ó ti di ẹlẹ́bọ. tọ́ bá tẹ̀ ó ti di ẹlẹ́sẹ̀. tọ́ bá débi rúkú ó ti di ẹlẹ́bọ. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. ẹlẹ́ẹ̀kẹta kéèyàn tẹ́wọ́ báyìí kó fẹ́ béèrè kankan nínú ọlá ayé àbí nínú oore tí ń fẹ́ àbọ̀ fẹ́ wá ìdáàbòbò níbi aburú kan àwa rí pé nítorí tẹ́wọ́ sí yẹn kìí sọ lọ́hùn. kéèyàn máa pe ẹni tí ì sọ lọ́hùn pé kó gbà òun lẹ̀ ipe kó ṣe kíni kó ṣe tóun fẹ́ fún òun ẹbọ ni. gbogbo ọ̀dà tánwò kan fi kún al-istighatha bil awliya al-istighatha bis salihin, gbogbo ọ̀dà tó bá wù ká fi kún ẹbọ ni nínú Islam. ò ní pe àmàláìkà, ò ní pàjẹ́, ò ní poso, ò ní pe ṣéwù, ò ní pe wàlí, ò ní pòkú, ò ní pẹlẹyẹ, ò ní pe àwọn àgbà ẹ̀yin ayé o ẹ̀yin àgbà o, ò ní pọ̀fọ̀. tó o bá ti ṣe kankan bẹ́ẹ̀ o ti bọ́ sọ́dọ̀ àwọn aláwo, o ti bọ́ sọ́dọ̀ àwọn ajígbọ́ tòṣà. tọ́lá àwọn òfin pamọ́ ní táwọn ń ṣe nìyẹn. wọ́n kì í ifá wọn, wọ́n kì í ọlọ́wọ́n ọba wọn. ní tí wọ́n kì í yẹn jama tọ́gùtù ni, èṣù wọ́n kì í èṣù. torí pé kò pé mẹ́ta, méjì náà ni. walaqad ba'athna fi kulli ummatin rasula, ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ànábì ọlọ́run tá a gbé dìde iṣẹ́ tá a ní kan wá jẹ́ anibudullaha, yípe ká máa sin Allah nìkan, wọ́n jẹ́ tanibu tọ́gùtù, kí wọ́n jìnnà sí tọ́gùtù. tọ́gùtù ni gbogbo tí wọ́n ń ṣe nílé àwò, ilé bọ̀dìsà tọ́gùtù ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. kí ni wọ́n pè ní tọ́gùtù jama? shaitan. kul innama ad'u rabbi, eré anabi sọ, ọlọ́run ní ká anabi sọ pé ad'u rabbi innama ad'u rabbi, ọlọ́run bá Allah nìkan lèmi máa tẹ́wọ́ sí ni máa pé wala ushriku bihi ahada, èyí nífẹ̀ẹ́ lómi ìṣẹ́gbẹ́ ọlọ́run tí tó máa ké pé níbolẹ̀ tí wàá rí yáṣẹ́ o ọ̀wọ̀ náà tọ́ bá ti túbá o ti dẹ́lẹ̀ bọ̀ àní kírun lẹ́yìn ẹ̀. ẹni bá ní yáṣẹ́ o Ibrahim táwọn bá ti dé masalasi ni pé baba mọ̀kádàmù ni àwọn kírun lẹ́yìn mọ̀kádàmù, ẹ fẹ́ kírun lẹ́yìn mọ̀kádàmù. mọ̀kádàmù ò lè jẹ́ mọ̀kádàmù àfi kó gbà pé istighatha ẹ̀sìn ni. ìtàgbọ́n ní istighatha ni pé tá a bá fẹ́ pe ọlọ́run àwọn wòlíì ní ká pè, tá a bá ti wá pè wọ́n ọlọ́run máa dáhùn. níbo lẹ ti gbẹ́sìn yẹn wá? Suratul Jinn àyà 20 lọ́lọ́run ti ní ẹ má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run. ẹni má ti pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ti dẹlẹ́bọ. àṣírí tí ó kílẹ̀ àṣẹ wọn nípa wa ìní ń sọ yẹn, torí wọ́n máa sọ pé afáàyàn ọmọ kírun lẹ́yìn mi tọ́jú pé gbogbo wájú mi báyìí ó ti lẹ́pàdì látara sùjúdù. bẹ́ẹ̀ ni kulluhu kọ́dà bí erékùn ràkúnmí bọ́ọ̀ bá ti ṣe istighatha ẹlẹ́bọ ni ọ́. torí Allah ló ní wala tad'u ma'a Allahi ahada, ẹ má pè ẹlòmíì mímì ọlọ́run, èmi nìkan ṣoṣo ni ẹ má pè. ẹni bá ti ń pè nǹkan míì ó ti sọ nǹkan yẹn di irú fọlọ́run, ó ti dẹlẹ́bọ. ẹ̀rí pé bí ṣe ń sọ ní máyà wa àwọn ọ̀láyà wọn ọ̀ládìí ìṣìlérí tí wọ́n ṣe ni wọ́n tó ń gbọ́ mi òfin ní tẹ̀lé wọn. nígbà wọn bá ti sọ̀rọ̀ tí mo máyà wa tí wọ́n bá ti lọ lè wo àyà wọ́n ti bọ́ kúrò lọ́wọ́ ẹbọ. ẹlẹ́ẹ̀kẹrin adhabuhu li ghayrillah, kéèyàn máa pa ẹran ẹlẹ́mì, adìẹ ẹlẹ́mì, ògúnfe, pẹ́pẹ́yẹ, àdàbà, eṣinṣin, ẹyẹ, eṣinṣin ló kéré jù yẹn mọ́. ní tó tún kéré ju eṣinṣin lọ, tó bá ti ní ẹ̀mí o gbọ́dọ̀ pa á fún òòṣà kankan. tó bá ti pa á fún ipe ọya gba ẹran o, wọ́n bẹ ẹ lérí ni o, gbogbo àtẹ̀yìn bá bẹ ajá àbí wọ́n pa wọ́n jù síbẹ̀ ni o, òun tó ń ti dẹ̀lẹ́bọ̀. àbí wọ́n po ọṣẹ, wọ́n po àwọn afáwọn jálàbí ńlẹ̀ Yorùbá wọ́n po ọṣẹ bá ẹgbẹ́ wálàd
ọmọ kan bẹ̀ yẹn ọ̀ya mú adìẹ yẹn wá ọ̀ya ẹ̀dùn síbẹ̀ ẹ̀jẹ̀ máa ṣe sòsòsò sérí ọṣẹ wọ́n wá pò wọ́n rọ sínú ké àwọn alájẹ ọmọ wa gbà ń rọlẹ́ àfáà ti ń pa ẹ̀mí sérí ọṣẹ èṣù ní ń pa ẹ̀mí yẹn fún èṣù tó fẹ́ ṣiṣẹ́ nínú kíni nínú ọṣẹ yẹn nítorí ṣe yẹn nínú súrà wò ló wà nínú àyà wò ló wà èyàn ò sì ní pa ẹ̀mí fún kankan àbí kó jẹ́ pé èyàn ń béèrè oore lọ́wọ́ nǹkan yẹn àbí èyàn ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ àbí èyàn fẹ́ kó dáàbò bò yàn níbi aburú kan téèyàn wà nínú ẹ̀ àdánwò tí ó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa tá a fi máa mẹ́ran káàkiri tí wọ́n máa ní ẹ mẹ́ran wà bí ó bá pẹran ẹ bá pa á ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ní kúl inna salati ọlọ́run bá ní ìrẹ́ àdábì sọ fún gbogbo ayé wípé inna salati ìrun tí máa kí wa nusuki àtẹran tí máa pa nǹkan ẹlẹ́mìí tí máa pa wa mahyaya ma ahya alayhi min al-ibada àti gbogbo nǹkan tí máa ṣe nínú sẹ̀mí mi nínú ìbádà wa mamati àti gbogbo tí ń kú lélẹ́rí nínú ìbádà lillah tọ́lọ́wọ́n bá aláàníkan ní ó máa jẹ́ la sharika la ìtìnú fẹ́ lómi nírun mi wa nusuki nífẹ̀ẹ́ lómi ní ẹran láyé tèmi tí ń fi lè bọ́ lọ́hùn ọlọ́run ní ká nàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ tọ́lá àwọn kèfèrí Mákà nínú tí wọ́n fi ń rúbọ sọ́lọ̀ ni pé wọ́n ní àwọn Láta Uzza Manata tọ́jú pé àwọn òrìṣà yìí ó ti wà nílùú Mákà tí wọ́n bá ti ní ṣòro wọ́n mú ẹran wọ́n pa síbẹ̀ wọ́n kó mbẹ́ àwọn tẹ́bí ń pa àwọn ó gbé ẹran yẹn àbáwọn ajá báwọn náà ṣe ń gbé ìpèsè eríta mẹ́ta tọ́jú pé àwọn ajá ní ó padà jẹ àwọn ìyá rẹ̀ tọ́lọ́ ń gbé fún gan àwọn ìyá ti sùn Islam tán fẹ́ ká máa ṣe nílẹ̀ Yorùbá nìyẹn àwa ti wá ń sọ fún wọn pé enough is enough ó ti tó tí mánì bá ti kú lára yẹn la sala wala zaka wala suyam gbogbo ìbádà ò válù mọ́ kò ní ìtumọ̀ mọ́ tí ma ti ní ẹbọ lẹ́rù Islam rẹ ti bàjẹ́ ibi tá a lọ ni pé la sharika lah ibi tá a ti lọ òun náà ni pé la sharika lah irun àti ẹran àyèfẹ́ lómi lẹ́yìn Ọlọ́run ẹran léyà sẹ́mi pọ́lọ́n lónìí á ní bisimilahi wallahu akbar gbogbo àwọn aláwo tó máa fẹ́ pẹ́ ẹran tiwọn kí ni wọ́n máa ń wí ẹ̀ẹ́gbọ́n tí wọ́n ní bisimilahi wallahu akbar àwọn náà ní tí wọ́n ń pè kọ́dà tí wọ́n bá pè gangan ní tí wọ́n ń pa á fún wọn mọ̀ èèyàn pààyè sísìn yóò sì dán ọmọ náà gbére tó bá jẹ́ pé wọ́n pààyè sísìn yẹn fún ọ̀sà kan àbú fún èṣù kan láti fi wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ tó náà wà lè jànú wọ́n máa ń dáhùn àmọ́ gbogbo oògùn tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ inú àwọn àlùjànnú máa ń dùn gan torí wọ́n mọ̀ pé wọ́n tó ń kharaja min al-Islam ó ti kú níbi kíni ó ti kú ní Islam ó ti di ẹlẹ́bọ afa ti ń gbẹran ẹlẹ́bọ ni ọ́ tó o bá túbá afa bóyá àdàkọ rẹ̀ ń sìn àdàkọ ẹ̀ àmọ́ wọn náà mọ̀ rẹ̀ mùsùlùmí ti ń bẹ̀rẹ̀ káàkiri tí wọ́n fi ń ṣe ìbọ̀dìsá fún onítọ̀hún ẹlẹ́bọ ni nínú àwọn ìran ẹbọ tó wà nílẹ̀ Yorùbá òun náà ni ká máa pẹran fún tí èso Ọlọ́run fabidhalika umiritu Ànábì ní eléyìí tí wọ́n pa mí lásán ni ó wọ́n ní kí n máa kírun fọ́lọ́run kí n máa pẹran fọ́lọ́run wa ana awwalul muslimin torí bẹ́ẹ̀ mo ṣe jẹ́ àkọ́kọ́ mùsùlùmí nínú àlùmọ̀ mi yìí kìí ṣe àkọ́kọ́ mùsùlùmí láyé àwọn Ànábì Ọlọ́run tí wọ́n wá àtàwọn ọjọ́ wọn kí ni wọ́n mùsùlùmí wa ana awwalul muslimin ni pé wa ana awwalu muslimi hadhihi umma èmi ní àkọ́kọ́ mùsùlùmí ìjọ tèmi àbídàlà àkọ́kọ́ Ànábì wa Muhammad a jẹ́ pé kéèyàn tó lè jẹ́ muslim yóò máa kírun fọ́lọ́run yóò sì máa pẹran fún Ọlọ́run kò ní kírun fún nǹkan míì kò sì ní pẹran fún nǹkan míì nǹkan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá jàmbá nídìí bẹ́ẹ̀ ẹdí ojú wọ́ọ́lá gbogbo àwọn táwa lábúrọ̀dù káàkiri ẹ bá ń fọṣẹ ránṣẹ́ ẹ bá ń fi oògùn tajà ránṣẹ́ ayé mídíà yìí ni ọ̀sẹ̀ ẹ̀dá kéèyàn máa pa irọ́ mọ́ tó bá parẹ́ nínú yàrá rẹ̀ ìgbà tí ètòjọ́ méjìjọ́ mẹ́ta gbogbo ayé ti gbọ́ ẹja lè túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run bá wa nínú àwọn ìran ẹbọ òun náà ni asẹ́rò òun ni oògùn ṣíṣe kìí ṣe oògùn bá o oògùn jẹ̀díjẹ̀dí oògùn nárun èèyàn kà ń sọ o tàdáwá o ibadallah Ànábì ní Ọlọ́run bá ní ẹ máa ṣe kí ni ẹ máa ṣe oògùn ìwòsàn kọ́dà Allah gan lọ́kọ́kọ́ rẹkọmẹ́ndì oògùn ìwòsàn ó ní fi shifa'u linnas ó ní ẹ máa lá oyin ìwòsàn wà ń bẹ̀ tani wò yàn sàn jama Ọlọ́run ta ló ní ká máa lá oyin Ọlọ́run àṣẹ wá látọ̀dọ̀ Ọlọ́run lérí medicine Ọlọ́run sọ Ànábì sọ ìyẹn ká ń sọ mọ́
ìfi sọ fún àwọn afẹ́ ẹlẹ́bọ pé tó bá mọ̀ pé kọ́ máa pò nǹkan pọ̀ náà ni iṣẹ́ tó fẹ́ yàn láàyò mọ́gun eré eku àti eré ẹja papọ̀ mọ́ kúkú lọ lè kọ́ àgbo bí wọ́n ṣe kí àgbo bí wọ́n ṣe gún àgbo mu ó sì lọ́dọ̀ àwọn ìjọba wọ́n fún ọ ní nọ́mbà lọ́dọ̀ àwọn NAFDAC ó sì bẹ̀rẹ̀ ó ní kọ́mpìnì ọmọ ṣe lébẹ̀lì síla ìṣinlónìí mọ́tò lọ́mọgun pléènì káàkiri nítorí wáyé ọ padà rí nídìí oògùn ìwòsàn àmọ́ kọ́mọ́ sí ọtí àti ntọ́lọ́n ṣe léwọ̀ ńbẹ tọ́ba mọ̀ pé ṣe àníṣe jálàbí tẹ fẹ́ gbà yìí àwọn ò ní gbà ọkàn ó ní jálàbí ẹ fẹ́ pa jálàbí rẹ kí láà máa wá jẹ mo ní ẹbọ la fẹ́ parẹ́ jálàbí pín sí méjì ìdáǹpé jálàbí ni pé kéèyàn ó ṣe nǹkan kan fún yàn kọ́ wá jà lábà owó kọ́ wá gbowó sẹ́ẹ̀ sẹ́mi pé téèyàn sì ń ṣe ó lè dá ó sì lè má ṣe kínní ó lè má dá tó bá jẹ́ pé oògùn òsàn lọ́ba ń ṣe jálàbí tó ń ṣe yẹn ìyẹn dá àmọ́ má pèrè ló ń jálàbí torí pé ó ń jálàbí táwa mọ̀ àwọn ẹlẹ́bọ ni wọ́n ṣe kínní ni wọ́n ń pè bẹ́ẹ̀ pèrè ní dókítọ̀ kó pèrè ní àfọ̀ní ìlàjì ẹlẹ́ẹ̀kejì òní náà ni kí wọ́n gún eré eku àti eré ẹja àti eré ẹṣin àtọ́jú màálù papọ̀ kán fi ewé bẹ̀tú jẹ sí kán wá fọṣẹ pò kán ní kálájẹ́ ọmọ wẹ̀ ẹ́ pé yọ ọmọ rówó ọ̀nà ọmọ sí. mo ní lecture ní Island ní Ramadan tọ́lọ̀ àwa bọ́dọ̀ débi ibi adé mo wá ní gbogbo ẹ̀yin ìyá tẹ̀ wà lọ́jà ọ̀pọ̀ yín lórí nǹkan mọ́nu ṣọ́ọ̀bù léyìí tí o ṣe rọ́ńbẹ́ kálukú mẹ́rin mo ní níjọ́ tẹ́ ta níjọ́ tẹ́ rówó látàárọ̀ tí lè fi sùn ẹ̀ pa £1 ẹ̀ ta kíní tẹ́ fi sínú ṣọ́ọ̀bù yẹn kí ló dé tí o ṣiṣẹ́ yàn yẹn ta ló kó bá tí o fi ṣiṣẹ́ torí kò sọ fún mi pé ìjọ kan lòun máa ṣiṣẹ́ wọn ní ṣiṣẹ́ láwọn ìjọ kan àbó fún wọn ní déètì tó wọn máa ṣiṣẹ́ níta àbá sọ ni pé bẹ́ẹ̀ bá ti rí mọ́ ṣọ́ọ̀bù yẹn máa ta jojoojúmọ́ ẹ̀ wàá tà lénìí lọ́sẹ̀ tó lọ náà ẹ̀ tún ta tilẹ̀ fi sùn ajẹ́ pé ìjọ tẹ ta yẹn kíní yẹn kó jẹ́ ta Allah subhanahu wa ta'ala olómọjà wá fún yín tẹ́ ẹ̀ bá wá fẹ́ wọ ná ẹ lọ lè wú kó mẹ́ẹ̀ wọ́n láwọn gbọ́ bí wọ́n wú bí wọ́n wú èmi ọ̀mọ̀mọ́ àmì mi ti sọ títẹ̀ mi oògùn ẹ̀bọ ni asẹ́rù ṣírìkùn ẹ̀bọ òun náà ni ká máa sọ oògùn wo òun náà ni oògùn tá a fi wá ràn lọ́wọ́ lọ́dọ̀ èṣù ipe kọ́ràn wá lọ́wọ́ kọ́nà ò lè sí fún wa oògùn arísìkí kálẹ̀ rágbègà ń bíṣẹ́ kálẹ̀ máa rówó oògùn kọ́nà ọ̀la wọ́n máa ní ọ̀nà ọ̀la ọ̀nà dí wọ́n ní ẹja lọ́lé ológun ẹni bá ń ṣe yẹn ẹbọ ni ẹni bá ń ṣe yẹn ẹlẹ́bọ ni ní tí ń ṣe yẹn ẹbọ ni tá a bá ń ṣe àfẹ́ ẹlẹ́bọ láàmà pé torí Ọlọ́run bá Allah ti nọlifáyì pé kò sí nǹkan kan tó lè mú rísíkù tó lè mú owó wá fún yín lẹ́yìn àwọn nìkan ó sì sọ ní Kùránì Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá ní innal ladhina ta'buduna min dunillah Ọlọ́run ní gbogbo nǹkan tí ẹ̀ ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ al-isti'ana ibada gbogbo tẹ́ ẹ̀ ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ la yamlikuna lakum rizqa Ọlọ́run bá ní wọn lágbára láti fún yín ní rísíkù láti fún yín lárísìkí fabtagu indallahi rizqa ẹ̀ wá rísìkí lọ́dọ̀ Allah àyà kílẹ̀ ní Qur'an Ọlọ́run kọ́kọ́ kó gbogbo wọn dànù ìpè wọn ò lè la yamlikun náfì wọn ò lè ṣe ọ̀yà ẹni tó lè ṣe rè Suratu Al-Ankabut aya 17 lọ́wọ́ lọ́lọ́run ti sọ fún wa pé kò sóògùn owó ẹni bá ti lóhùn lọ lè sóògùn owó tó ń tráfù káàkiri ìwẹ̀ ni ìjẹ́ ni ìmú ni ńlá ni ẹlẹ́bọ ni ọ́ àfa àti ṣe àfẹ́ ẹlẹ́bọ ni àìkírun lẹ́yìn ẹ̀ tí ọba túbá ṣe mọ̀ pé ibi adé yẹn ibo lẹ́yìn ti kírun ní Island mọ́sálásí ò ti fẹ́ kírun lọ́rin mọ́sálásí ò lẹ́yìn ti kírun lóṣòdì àbọ̀dágége àbọ̀délàmbẹ́mí ọmọ wa sọ́ra yìí tí wọ́n ń sọ fún wa ó yà wá yìí táwa náà ń sọ fún wọn ó yí àwọn náà àwa ní tẹ́ ẹ bá ti ń bọ̀rìṣà tẹ́ ẹ bá ti ń ṣe bọ ẹ nírun ẹni tí ò nírun wọ́n kírun lẹ́yìn ẹ̀ àmọ́ wọ́n ti pe ìmáàmù kan lẹ́lẹ́bọ tí ó fi dá ọ lójú mọ́ fura mo yẹ fura nínú Islam pé mo fura pé yín mọ̀ nílàlejò mo yọ̀rọ̀ mi ni wọ́n discuss mo fura pé àwọn onímọ́tò máa ń wá àwọn ọ̀gá lè mọ́ fura sí yàn
bá ń bẹ̀ kórì tí ń ṣe báyìí kó o sì sọ fún ipe kọ̀ dáa tọ́ba wa lóhùn ò ní filẹ̀ ò ní kírun lẹ́yìn ẹ̀ mọ́ àbí fún rẹ̀ lọ́sàn-án jímọ̀ ó ní ẹ má dá àwọn oníṣòkòtò pínpín yẹn lóhùn o àwọn nǹkan alùlù fitinà yẹn sáwà ní alùlù fitinà yẹn àbáwọn àwọn ń wá ìfọ̀kànbalẹ̀ sílùú àwọn ń wá wàhálà ẹ má dá àwọn lóhùn o ẹ múra síra yín ẹ sogun gidi yóò tún fi gidi sí má dá àwọn lóhùn àwọn oníkéwù tó kún bọ̀ Al-Qur'ani tí mo kà yí ọyẹ ṣe tó kún bọ̀ ní abíkèjì tó kún bọ̀ ibi ni wọ́n ti sọ níbo ló ti wá jàmá láti Maka níbo ló ti sọ̀kalẹ̀ sí Maka láti òkè sánmà keje látọ̀dọ̀ Allah lọ́ni la yamlikuna lakum rizqa wọn ò lágbára láti sọ yín dọ́lọ́lá fabtagu indallahi rizqa bẹ́ẹ̀ bá wọ́lá tẹ́ wà rísìkì ẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ sàdúrà ni wọ́n sọ yẹn lẹ́yìn àdúrà kí ló dé kú jaba kọ́ kẹsẹ̀ jáde káfọ́ jáde ebi ọ̀pọ̀ ọmọnulé o ibi ọba bá òsì dé lọ́mọ́ ti ṣe kínni lọ́mọ́ ti gbé Ọlọ́run fámúṣu fi manakibiha Ọlọ́run ẹ jáde lọ sérí ilẹ̀ wa kulu min rizqihi ẹ wá rísìkì lọ ó ní mélòó jama tó bá ti mú kan tó mú kan wàhálà ti dé àmọ́ Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run ní ká má ṣe kínni lọ́lọ́run ní ká má ṣe pé ká má sóògùn owó fún yàn ẹ̀ ń sóògùn owó nílé géwu yín ẹlẹ́yìí ṣẹlẹ́bọ kí wọ́n ní àwọn míì wọ́n ní àwọn èsè ń bí àmẹ́ni tí ń bá ń ṣe òun lọ́mọ kí ló dé tẹ̀ kọ́ níbẹ̀ yẹn pé n tó fẹ́ lọ lè ṣe yẹn ọ̀dà tó bá jẹ́ pé ẹ̀yẹ bá ṣẹlẹ́bọ ẹni tí ń ṣẹbọ àtẹnudọ́gba pé ẹbọ da ìdájọ́ kan náà làwọn méjèèjì ẹni tí ń sóògùn àtẹni tó ní òògùn òburú ìdájọ́ kan náà làwọn méjèèjì. nínú àwọn oògùn tí wọ́n máa ń ṣe nílẹ̀ Yorùbá oògùn tajà oògùn awọ́rò wọ́n máa ń dífá wọ́n lè dífá yóò ní òun ti tẹ̀fá wọ́n ti tẹ̀fá fún un bóun ṣe dé yìí kọ́ni wọ́n máa sí ni o nígbà míì wọ́n máa mi sẹ́rẹ́ tẹ́ máa gbọ́ sẹ́rẹ́ nínú yàrá pé mùsùlùmí èwo ní wórówórówóró tó tún ṣe yìí sẹ́rí gbogbo àwa tá a gba súnà lọ́sàn-án gangan báyìí tó jẹ́ pé àṣebídíà rí àṣeṣírùkù rí níta ń sọ yìí ọmọ wa máa yà wá lẹ́nu pé ṣé àwọn mùsùlùmí tí wọ́n ń sìn yẹn wà wọ́n pọ̀ rẹpẹtẹ tó bá ṣe sọ yìí nígbà Yorùbá ní ẹ̀sán dìde ń ṣe jàmá ṣé ààrí pé nǹkan bẹ́ẹ̀ lù táwọn yẹn kún nǹkan sáyà báyìí gbogbo ohun tó kó sáyà ń pátá ẹbọ ni wọ́n ń pè èyí tẹ́ ní káwọn ọmọ wa ṣe ni ẹ́ àbíkásàdúrà kí Fúlàní àti ọmọ Yorùbá kan parí ìjà a máa gba àlùbọ́sà láti nọ́ọ̀tì a máa kó tòmátò ránṣẹ́ wọ́n ní kí wọ́n lè béèrè ata níjó ni wọ́n ní kò sí tàtà sí lọ́jà mọ́ àwọn mọ́là ò rí wọ́n ní mọ́là ò kó nǹkan wọn mọ́ mọ́sàbà tún lè wá sí ẹ̀yin màyá mi àwa dúpẹ́ o àwa tajẹ́ súnà àwọn òtí sògùn owó mọ́ o àṣàdúrà àṣìṣe kínní àtẹ̀pámasẹ́ tààfà wa ìlà lọ́nà àníṣẹ́tàǹsì lẹ́yìn kakọ́ ọmọ gẹ́wò àtúnṣe business ní tí wọ́n pè ní Islam ni àwọn sàhábà ń jọ jímọ̀ Ọlọ́run ní ẹ̀pàdéràtì ẹ̀lẹ́ kí jímọ̀ àfa gbogbo wọn nígbà wọn sì kí jímọ̀ tán kí Ọlọ́run tó sọ fún wọn ó ní ẹ padà sí di òwò yín tó ẹni tó bá wá fojú ọ̀nà àwọn sàhábà lẹ̀ tí ó tọ̀ sádàwò ní bá wa yattabi ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla Ọlọ́run tí ò bá rin ojú ọ̀nà àwọn mu'minin àwọn sàhábà Ọlọ́run ní akẹ́yìn sí ọlọ́mọdé ò burú fẹ́ni kọ̀ọ̀kan wa o bí àfa látijọ́ yìí tó ti wà nulẹ̀ ẹ̀ má da wọn lóhùn o má bọ̀ ń bí wá gbọ̀ngàn òun tó fẹ́ fún ọ náà mélòó ló ti ní wọn ni alákísà lè tún ti ẹ ṣe alákísà don't believe them ọwọ́ kan rọ pé wọ́n dákun Ọlọ́run ti sọ̀rọ̀ kápá àfa lọ́ba sọ fún rẹ̀ ń sìn ilé mọ́gbọ́ àmọ́ Ọlọ́run ti sọ̀rọ̀ nínú Quran Suratul Ankabut aya kínní aya 17 as-sihru lil-hirs lẹ́yìn náà nínú àwọn ẹbọ òní kéèyàn ó ní nǹkan kan tí ń fi ń sọ́ra protection kéèyàn ó rí nǹkan mọ́lé ó fi nǹkan kọ́ kéèyàn sọ nǹkan má di ó sì gbà pé nǹkan yẹn gangan ní sọ̀hún kì í ṣe pé sábàbí kò lè máa sọ̀hún nǹkan ń gangan ní sọ̀hún ìgbé tí ó bá ti wà nulẹ̀ nǹkan kan ò ní sẹ̀hún onítọ̀hún ti dẹ́lẹ́bọ̀ Ọlọ́run ní kólé eré ànábì a'udhu bi rabbin nas máa sọ pé yín máa wá sọ a'udhu yín máa wá sọ a'udhu yín máa wá sọ yín máa wá sọ yín máa wá sọ ẹ̀dín ń tẹnu máa kó lè bá kílíà yín máa wá sọ yín máa wá sọ bi rabbin nas pẹ̀lú Ọlọ́run ọba tó ní gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run malikin nas ilahin nas ìtawà kanu Quran ni
ọ̀sán nìkan ti ń sóògùn sọmọ ebi gba kínní yìí bàbá ti wà nulẹ̀ nǹkan kan ò ní sọ ọ̀ya ń fi sára nǹkan kan ò ní sọ èyí tó wà ní Quran tọ́lọ̀ ní ká nàbí ọmọ ṣe yẹn làwọn ọmọ ṣe kínní làwọn ọmọ ṣe kùrìsí yìí làákà bákọ́rà làákà fálákì àti nọ́ọ̀sì làwọn ṣe kínní ìlàmàkà aburú ọmọ yọmọ gbàwájú ẹ̀ kọjá kò ní yàdọ̀ rẹ̀ ọlọ́ni kólera nàbí má dákẹ́ a'udhu bi rabbil falak ìyín wàsọ bi rabbil falak pẹ̀lú ọlọ́run ọba tó ní falak kí ni wọ́n ní ká máa fi wàsọ sí ọlọ́run pẹ̀lú ká pè é ipe kó ṣe kí ni kó sọ wa ọkàn tí wọ́n ní kọ́ ka ó tún wá sọ ipe sọ mi ọlọ́run wàyí ma yẹ́sà gádínà kàbínà ṣètọ́ni nazg fasta'idh billah ọlọ́run ní ìrànàbí tẹ́sù wọn fẹ́ kọlu ọ tètè sásọ̀dọ̀ ọlọ́run kábùrọ̀ ọmọ bá ṣe kí ni kọ́ ọmọ bá ṣe é ní táwa kà nìyẹn nígbà wa ti kà yẹ ojú ti dá tí wọ́n ní àjẹ́mbọ̀ wọ́n ní àwọn alásàsí ẹ̀ kàn máa wòran níbo ni wọ́n gbà wá ọ̀nà ibo ló fẹ́ gbà wá tí kùrìsì ń bẹ lójú ọ̀nà kùrìsì wà lójú ọ̀nà dé bákọ́ra wà nulẹ̀ Ànábì ní dé tẹ́wọ́n ti kọ́ bákàrà èso oníwọ́bẹ̀ èso tó wà mí yọ jáde chapter 2 àwọn wá protection rọ́kàkì tó jẹ́ pé ọ̀kan nínú àwọn tí wọ́n láwọn di ogun mọ́ra láìpẹ́ yìí wọ́n lu àwọn ọlọ́pàá lu dẹ́ndẹ́ wọ́n tún wá yọ àwọn kíní gbére ọdẹ wọ́n yọ lé lọ́wọ́ ìpèsè bí n tó gbé dání náà ni àwọn àlìjànú ti lọ ìjọba yìí ṣẹgbẹ́ àlìjànú tó wà ń lu gan ìjọba ní òfin lóúnjẹ ìjọba ní òfin àlìjànú lóúnjẹ ìjọba ògùn ìmújọba ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa protection ẹ̀bọ ni o wọ́n ní ẹgbẹ́ kìíní ìṣẹ́ríta mẹ́ta kurban ìpèsè ẹ̀bọ ni torí wàhálà kan ti ń bọ̀ tí wọ́n fẹ́ kó ṣe kíni kó ṣẹlẹ̀ lẹ́yìn náà òǹdè pàrọ̀ kéèyàn wá lọ́lẹ̀ ewu ẹgbẹ́ awo àwọn àfa àwọn ẹgbẹ́ awo nílẹ̀ Yorùbá wọ́n sì ń sọ ọ̀kan sọrí tèmi gbọ́ báyìí mo wà níjòkó ó nígbà tí nǹkan dọ́gba mọ́ mo ní kí ìyá mi kó lè gbàjẹ́ wọ́n sì darapọ̀ mọ́ àwọn jẹ́ làwọn ta sọ níbi ìgbàgbọ́ burúkú nǹkan bẹ́ẹ̀ lẹ́ Yorùbá wọ́n bìlífù àlìjànnú lọ́lọ́run la ha ayé o ha níbo lẹ́yìn Fálákì àti Násì ìfúnpá ọba tí ń sọ ìfúnpá tó ti gbà pé ìfúnpá yẹn gangan ní sọ èyàn ti dẹlẹ bọ kẹ́yìn máa ṣe sẹ́hìrù tiwala ogunfẹ́ Abba Yusuf ogunfẹ́ ìgbé wọn ní Fatima ọlọ́wọ̀n ọ̀fẹ́ Ibrahim ọ̀yà wọn wà lọ́lẹ̀ ṣe nǹkan kan sí Fatima yẹn ọwọ́ nífẹ̀ẹ́ Ibrahim ti pa ẹni bá ti ṣe ẹlẹ́bọ ni torí èṣù lẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tó bá yín kó sára Fatima kí Fatima tó lè nífẹ̀ẹ́ Ibrahim àṣírí tó wà ń bẹ nìyẹn ẹni tó kórìíra ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti parí iṣẹ́ yẹn bọ́yọ̀ ogun ni bọ́yọ̀ ọkọ̀ àlìjánu ni tí wọ́n ti pè é tán àjànú yóò dìde yóò lè kó sára ẹ̀ tí wọ́n ti kó sára ẹ̀ yóò kàn máa ní òun sì ń lálàá Ibrahim òun dẹ̀ nífẹ̀ẹ́ o àmọ́ òun ti ń nífẹ̀ẹ́ díẹ̀díẹ̀ báyìí ẹni wẹ̀ ẹni kọ́ yọjú padà Ibrahim ń bọ́ lọ́kàn báyìí yóò dì mà lọ́rùn wọ́n ní ẹ ti sàkídù alo òun nífẹ̀ẹ́ gan bí ṣe ń sọ̀rọ̀ yẹn òun kì í sọ̀rọ̀ àṣàṣì ní sẹ́kìnì jama ní sọ̀rọ̀ èṣù lọ́wọ́ ń di ogun ní fi ní kọ́ ọmọ́sọ ogun òun wà náà lọ́wọ́ pẹ̀lú sùn ni ẹni sì wà náà lọ́wọ́ pẹ̀lú ṣètò àwọn ọjọ́ wọn náà lọ́rùn ni torí wọ́n ìyá kan nàṣàyìn lọ́wọ́ ní Koran ẹ wà náà lọ́wọ́ pẹ̀lú àlá ó lè bẹ èṣù sọmọ lọ́mọ kama fìràkù ká ya ọkọ àti aya ká ya ọmọ àti bàbá ká ya ọ̀gá àtọmọṣẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ fìràkù ń bẹ ńlẹ̀ Yorùbá àbí òsì jama àwọn afáàfin jẹun nípa ìní wàhálà fi pọ̀ yìí pé ẹ fẹ́ bàtà fi jẹun jẹ́ ẹ̀yin náà ò ní sinmi tani ọwọ́ sinmi nínú àwa àti yín sin jama ọkàn tí wàá balẹ̀ àwa gbà pé eré òdodo làwa wà a sì dé ó ti Kùránì ẹ̀yin ò rí evidence láti fi proof tẹ́ ń ṣe fìràkù yufarriquna bayna al-mar'i wa zawjihi ó wà ní Kùránì Ọlọ́run ní àwọn ológun ni wọ́n máa ń ṣe fìràkù àhàlákì òun náà wà ẹ̀mọ́ tẹ́ ń pè ní àhàlákì ká àhàlákà yẹn ó lè padà kú ó lè ya wèrè nǹkan kan náà wọ́n ṣe lóògùn àwọn kan ń ṣe tọ́jú pé táwọn fi ń ṣiṣẹ́ nìyẹn ẹ sáà mọ̀ ọkọ̀ ẹ̀ wá ló sì jẹ́ pé bá a ṣe wà yìí sìn alùsùnà kìí ṣe ọ̀rẹ́ àwọn adáfá tọ́ra wà là ń bá fá jẹ́ yí pé irọ́ nífá aláàlódodo alùsùnà kìí ṣe ọ̀rẹ́ àwọn fún jálàbí torí ṣíríkù àwọn ògùn tajà ògùn fẹ́
oògùn tán fi ń bóbìnrin lásìpọ̀ ní túláàsì tí wọ́n fọwọ́ kàn tí ọmọ tẹ̀lé wọn ó ní mẹ́sẹ̀ ń pè é tí wọ́n sì bá sùn tán lójú rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá dá ìbẹ̀ lọ́wọ́ wọn nílé èyí tó ń fi yà yẹn wèrè èyí tó ń fi fọyàn lójú àwọn kan bẹ nínú wọn oògùn kàyẹn gan làwọn specialize lé lérí ẹbọ náà ni àwọn kan bẹ àwọn specialize lérí ọ̀rọ̀ àtàjà oògùn sọ àwọn làwọn ò sì kà wọn nítorí pé àwọn ọ̀yà yẹn ń wèrè àwọn ọba nǹkan jẹ́ àwọn fi tàwọn tó nǹkan ṣe mo ní ẹ ti bà tara yín jẹ́ àwọn tẹ̀sí oògùn tajà fún ẹ ti bà tiwọn náà jẹ́ tọ́lẹ̀ yẹn àtàwọn ẹlẹ́bọ ní ẹlẹ́bọ ò sì ní wal janna innahu ma yushrik billah faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ẹni tí máa ń ṣe shirik ọlọ́run ni mo ṣe àlìjánà lè wọ̀ fún ọwọ́ lọ́ọ̀ bá tẹ̀yàn jẹ́ ọdún kọ́kọ́ bàtà rẹ̀ jẹ́ kó tó bàtà ẹni tó fún lóògùn tajà jẹ́ wọ́n máa wá òun náà ọlọ́run ní iná ni wọ́n wọ̀ o nínú àwọn ẹbọ òun náà ni kéèyàn ó gbà pé ẹnìkan máa kọ̀kọ̀ ìtasọ̀fá bí sifati ilmi al-ghaib ipe bàbá yẹn ń bẹ lọ́nà mọ̀wé ọmọ kọ̀kọ̀ bàbá yẹn ń bẹ lọ́nà àbàdàn ọmọ kọ̀kọ̀ tẹ́ bá débẹ̀ yọ sọ tí ń ṣẹlẹ̀ fún yín àti tí ó ṣẹlẹ̀ ẹni bá gbà bẹ́ẹ̀ àtẹni tí ń ṣe àwọn méjèèjì ẹlẹ́bọ ni wọ́n torí ìròyìn ìmọ̀kọ̀kọ̀ ọlọ́run ní innamal ghaibu lillah ọlọ́run ní ìtọ́pamọ́ nínú ìṣẹ̀mí ìtọ́pamọ́ nínú ayé àwọn èèyàn ọlọ́run ní èmi nìkan náà mọ̀ mọ́ àyà wa lérí ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ fún Yunus àyà 20 ipe irọ́ ni yẹ̀pẹ̀ títẹ̀ ẹ wá lè dáfá lé kí oyin ẹ lè dáfá ẹlẹ́yìn oṣù nífá yẹ̀pẹ̀ tí wọ́n ń tẹ̀ yẹn yẹ̀pẹ̀ tí wọ́n ń tẹ̀ yẹn yẹ̀pẹ̀ tẹ̀ ń tẹ̀ yẹn kí lẹ̀ ń dà ẹ̀ ń dáfá ni gbogbo irinṣẹ́ tí wọ́n bá fi máa wá kọ̀kọ̀ òní wọ́n ń pè ní dídáfá irinṣẹ́ tí wọ́n fi ń dáfá nítorí pé ẹni tó da owó ẹyọ lẹ̀ tó da lẹ̀ àtẹni tó la yẹ̀pẹ̀ kí làwọn méjèèjì wá jẹma wọn wá kọ̀kọ̀ ta ló ma kọ̀kọ̀ innamal ghaibu lillah aya Quran ọlọ́run lèmi nìkan mọ̀ mọ́ irọ́ ni wọ́n pa ọlọ́run bá ní alimul ghaib ọlọ́run lóhun nìkan lòun ma kọ̀kọ̀ wa shahada èyí tó sì hàn sí yín náà ọlọ́run lóhun ma ju yín lọ ọlọ́run bá aláwo ní fata'ala amma yushrikun ewu bí tọ́lọ́run aláà parí ẹ̀ sí fata'ala amma yushrikun ọlọ́run bá ní mo tóbi kọjá kẹ́nìkan tún kún mi lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa sọ pé òun náà máa kọ̀kọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ẹ̀yọ́ màá yá mi suratu al-mu'minun aya 92 lọ́wọ́ ibẹ̀ làwa ti da yẹ̀pẹ̀ nù nígbà gbọ́ yé àwọn afáàkọ́ wa ń yẹ̀pẹ̀ ń yọ̀hún aláàtẹ yẹ̀pẹ̀ mọ́ wọ́n lẹ́yìn ọmọ yẹ́ tó àṣírí wa aláàtí tu ọ̀rẹ́dì ẹni tí ń tẹ yẹ̀pẹ̀ ń dáfá ni ọmọ náà ó fẹ́ jòkó lérí àga ọlọ́run fata'ala ọlọ́run ni mo tóbi amma yushrikun kẹ́nìkan tó máa sọ pé òun náà máa kọ̀kọ̀ ẹni bá lóun máa kọ̀kọ̀ sìn á kàn sọ fún pétò iléyá ní bọ̀ yìí màálù dúdú tó wà níta ń bẹ̀ wá sọ ẹni tí ó jẹ́ èrú màálù yẹn kí ni ó wí yóò lọ́wọ́ ọmọ orígbà tẹ́ bá pa orígbà tẹ́ bá ṣe tán ẹ bọ́ lọ́mọ kọ̀kọ̀ kéèyàn máa lọ lè lérí nídìí òòsà ipò ìwò òòsà yìí tó bá fún mi lọ́mọ tó bá fún mi lóyún yín sì wá ṣe nǹkan báyìí yín ti ń lérí fún yẹn sí nǹkan yẹn ní ó fún lóyún ní ó fún lọ́mọ ìwọ òrìṣà yín tó bá fi lè gbàdúrà mi tí n bá fi ríṣẹ́ gbà yín sì wá ṣe kíni yín sì wá ṣe nǹkan báyìí gbogbo ẹni tí bá ń lérí torí yìí máa lọ lè lérí yẹn ẹ ti gbé ẹni tẹ́ ń lérí lọ́dọ̀ rẹ̀ ẹ ti gbé sípò pé olóṣè tọ́lọ̀ máa ń ṣe kíni tọ́lọ̀ máa ń ṣe ọlọ́run bá ní wa ma anfaqtum min nafaqa ọlọ́run ní gbogbo sàrà tẹ́ bá ṣe torí pé ìbáadá ni ọlọ́run nìkan ni ẹ ṣe fún o aw nadhartum min nadhr abẹ́fẹ́ lérí ipe tó bá ṣe kan báyìí fún mi tó bá ilé ṣe èmi náà ṣe báyìí ọlọ́run ọba ní ìbáadá ni o ọlọ́run nìkan ni ẹ ṣe fún o fa inna Allaha ya'lamu ọlọ́run ọba aláàmà o òun nìkan ló ma o òun ló mọ tẹ́ ń wá ló sì lé fún yín Suratul Baqara aya 270 ìlérí yìí kò fi bẹ́ẹ̀ kọ́mọ̀ láwùjọ tí wá ń bí púpọ̀ àmọ́ wà láwọn ìlú mi dáadáa gbogbo tí mo kà sílẹ̀ yìí ẹbọ ńláńlá ni wọ́n ń pè ẹbọ kí ni mo gbé jama ẹbọ ńláńlá ẹni bá ń ṣe àmà ń pè lẹ́lẹ́bọ ó sì ti jáde kó ní Islam yóò wọ̀ náà gbére àní bá ṣe àní sálámà sí wọ́n bá kú àní kínú sí la àní fasọ funfun wé àní wẹ̀
àní kírun sí la àní gbé lọ́tẹ̀ mùsùlùmí àní ṣàdúrà fún tó bá jáde láyé. ẹ wá wòye àwọn tí wọ́n ti kú lérí ní tàǹsọ̀ yìí tá àní ṣàdúrà fún sẹ́ torí ẹ gbọ́dọ̀ ṣàdúrà fẹ́lẹ́ bọ́ ma kana lin nabi walladhina amanu an yastaghfiru lil mushrikin walau kanu uli qurba. Nabi àtàwọn olùgbàgbọ́ òdodo wọn ò tó bẹ́ẹ̀ kan ṣàdúrà fẹ́ni tó kú sínú ṣíríkì. bẹ́ẹ̀ni kí a bá ti kú sọ ní àfa alágbájá kú tá a sì mọ̀ pé a ti sọ fún kọ́rọ̀ ọ̀kan bẹ́ẹ̀ tá a yìnfàyè ti wá bí ta ní kọ́ wá gbọ́ tàwídì nígbò débi tán ń sọ ní ààyè rẹ̀ ó lóun lọ lè bá wọn lálẹ́ dáyà wọ́n sọ̀rọ̀ òun náà ń sọ tóun nígbò tó kú òun kò tó fẹ́ bọ́lẹ̀ nígbò kú àwọ̀ ṣàdúrà fún ó lè jẹ́ mùsùlùmí o àmọ́ ìtọ́ hàn sáwà ni pé ó lè padà kú ní mùsùlùmí sẹ́ nítorí pé àmọ́ tó kọjá láàrin òun àtọ́lọ́hún ló kù sẹ́jú kan tó jáde láyé àmọ́ èyí táwa rí yẹn kò ní já sé kíni kò ní já ṣàdúrà tọrọ sọ fún rẹ̀ nígbà òun ṣe ń kọ́ntínú o nídìí bẹ́ẹ̀ èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ẹbọ ńláńlá tí mo kà yìí ká lè jìnnà sí àwọn ẹbọ kéékèèké ìyẹn èèyàn máa jẹ́ muslim àmọ́ lọ́wọ́ ní fẹ́rí jìyàn téèyàn bá kú lérí ẹ̀ èèyàn wọ̀ náà kó tó wọ àlìjáná tí ó bá túbá èèyàn máa jẹ́ muslim àmọ́ tí ó bá túbá tó bá fi jáde nílé ayé yóò wọ̀ náà kó tó wọ àlìjáná mọ́ wọ̀ náà rẹ̀ ó sí yóò padà kú mbẹ́ Ọlọ́run fi ní òun ní fẹ́rí jẹni tó bá kú síbi ẹbọ ìbá jẹ́ ńlá ìbá jẹ́ kékeré alákọ̀ọ́kọ́ mbẹ́ òun náà ni kéèyàn máa ṣe kárí ni nínú ìjọsìn ó gbé ní dúró báyìí ó tiẹ̀ ó wá jẹ́ pé torí èèyàn ló ṣe gbé dúró ẹbọ ni ànábì ní ẹbọ kékeré ni ẹbọ kékeré ni ó wọ ẹnìkan tó wà lè Jánnà tó bá túbá kọ́ ọmọ gbàgbé torí àwọn èèyàn nítorí pé ní bàdà àwa tú ẹ̀mí rẹ̀ àrí pé kì í ṣe nítorí Ọlọ́run kọ́dà kò sí ìpayọ̀ Ọlọ́run torí káwọn èèyàn lè bá ṣe kíní kó lè bá bùn ọ́ lówó ẹlòmíín ṣe wá sí káàkiri tó jẹ́ pé ó ti sọ wá sí ẹ̀dí gbóró tí fi ń jayé gbóró tí fi ń sọlá torí owó gangan ló ṣe gbé wá sí kalẹ̀ irú ẹni yìí tí ó bá túbá tó fi jáde láyé ó tàbùkù Ọlọ́run àwọn èèyàn ń rí ọ pé Ọlọ́run ló ń ṣe fún àmọ́ Ọlọ́run mọ̀ pé òun kò ń ṣe kí ni kò ń ṣe fún ṣíríkù ni àmọ́ ẹbọ kékeré ni yóò bá sẹ́ń jẹ́ kò ní bá àwọn míì jẹ́ tó ti ṣe tọ́da ẹ̀rí yàtọ̀ rẹ̀ báyìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé alihalifu bi ghairi Allah kéèyàn máa fi nǹkan mìíràn búra yàtọ̀ sọ́lọ́run Ògún ń gbọ́ Ọya ń gbọ́ sọ́mọ̀ pé ẹbọ ni ilẹ̀ ń gbọ́ ilẹ̀ tásùn ni ẹlòmíà ni mọ́sálásí làwà yìí wọ́n fi mọ́sálásí búra ó ní wàláhì ni Ọlọ́run ló fi búra Ànábì ní man halafa bi ghairi Allah faqad ashraka ẹni bá fi nǹkan mìíràn búra yàtọ̀ sí Ọlọ́run ó ti dẹlẹ́bọ ẹbọ ńlá ni àbẹ̀bọ kékeré ẹbọ kékeré yọ wọ nẹkọtọ wà lè Jánnà o ṣe ń gbọ́ yìí àmọ́ kò ní pẹ́ ń bẹ̀ bí ẹni tí òun ṣẹbọ ńlá ẹlẹ́ẹ̀kẹta àtàtọ́ yòrò superstition kéèyàn máa ní ẹyẹ tó ké lójú kí ẹnìkan ó kú ìgbà tóun jáde lọ ẹsẹ̀ òsì tóun fi kọ ni òjì wọn gbéṣẹ́ fún un mọ́ ta ni òjì wọn gbéṣẹ́ fún lódodo ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ó wá fi ìtòsọ́dọ̀ òkúta nígbà òkúta burúkú yẹn náà ni nígbà mo fẹsẹ̀ gbá báyìí ara ti ń fún mi mo kàn débẹ̀ báyìí wọ́n ní wọ́n ti pín tán lọ́wọ́ rántí òkúta yẹn pé káì wọ́n fẹsẹ̀ kọ̀ yọ wọ̀ náà kó tó wà lè Jánnà òun alátakùn kọ́ mi ó padà sílé òun alátakùn kọ́ òun banújẹ́ pé ayé òun ti bàjẹ́ lọ́sẹ̀ yìí àṣetìlélẹ́ yìí ẹgbàá mi ìgbàgbọ́ tó ní ẹ oye o ti gbé òwò aláǹtakùn yẹn sípò Ọlọ́run tọ́lọ́ lọ́wọ́ bá aláàní máa ń fún yàn oníṣẹ́ máa ń gbà èyàn ti dẹ́lẹ́bọ lẹ́yìn náà kéèyàn máa fi Ọlọ́run bá àti ẹ̀dá rẹ̀ fìlìmọ̀ṣíà àtẹ̀síwìyà fìlìmọ̀ṣíà Ọlọ́run bá àtẹ ẹ̀dá ẹ̀ káfi sẹ́gbẹ́ ìgbé tó bá ti fẹ́ Ọlọ́run gbọ́dọ̀ fẹ́ ìntọ́ bá fẹ́ lọ́lọ́run fẹ́ tọ́lọ́run bá ti fẹ́ ìwọ náà gbọ́dọ̀ tún fẹ́ masha Allah wa shit ẹbọ kékeré ni èyàn wọ̀ náà tọ́ bá kú ó ṣe pé wa ma tasha'una illa an yasha Allah kò sí nǹkan kan téèyàn máa ń fẹ́ ẹnìkan ò ní fífẹ́ kan tó lè takò fífẹ́ Ọlọ́run lẹ́yìn Allah Ọlọ́run bá Allah nìkan ajaltani lillahi niddan ẹnìkan sọ bẹ́ẹ̀ fún Ànábì ìgbé ní tó bá fẹ́ lọ́lọ́run gbọ́dọ̀ fẹ́ Ànábì ní wọ́n fẹ́ fèmí àti Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ ara wa ni wọ́n ṣe ṣíríkù ló ṣe yẹn òun fèmí àti Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ ara wọn sẹ́mi dá nǹkan kan fẹ́ sáà Ànábì fẹ́ kí Khadija ó kú sáà Ànábì fẹ́ kí Aisha kó má bímọ
sáà nàbí fẹ́ kí wọ́n pa àwọn mùsùlùmí lógun Uhud ta ló fẹ́ tó fi ṣẹlẹ̀ Allah fífẹ́ tà nàbí ò lè yí fífẹ́ tọ́lọ́run padà kátó wá gbé ṣe o ẹlẹ́mi ọ̀rá mọ́tò yóò ní ṣe o mọ́tò tẹ fẹ́ kí n rà ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe sọ òun náà mo ra yìí nígbà tí fẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn mọ́ yẹn tí sẹ́fún náà ń béèrè tí sọkúnnu yàrá tọ́lọ́run ti ṣe kí ni tọ́lọ́run ti fẹ́ ẹbọ kékeré ni lẹ́yìn náà ìsìnàdù bá dàlà àwádìí sílàgé ìdílá kí nǹkan kan ṣẹlẹ̀ káwá fi ti sọ́dọ̀ ní ti sọ lọ́hùn ìpè láwùlà kẹlib tí ì bá ṣe ajá tó wà ládùúgbò làdákàlà lis ó lè yan ọba wọlé tánà òjò lè wọlé ẹ̀yìn wáyé tó wá ní nítorí ajá àmọ́ ó lè ní sọ́mà bí ì bá ṣe ìsọ lọ́hùn bí ì bá ṣe ìsọ lọ́hùn lẹ́yìn náà ajá tó lọ́n lò ń sábàbí tó gbó fáwọn olè yẹn àwọn olè yẹn ọba wọlé ọ̀sẹ̀ bọ́kù náà jàgá ẹbọ nìyẹn ó fi àìwọlé olè yẹn ìsọ yẹn ó fi tẹ̀sọ́dọ̀ Ọlọ́run pátápátá ọ wà ní àmọ́ lọ́n lo ajá tó gbó yẹn ní sábàbí ìdí ìbá sọ lábọ̀dá rẹ̀ ìbá ti jẹ́ èèyàn ọ̀rọ̀ ẹbọ ni Ọlọ́run ló sọ ọ́ dé èèyàn àmọ́ lè sọ pé bí ìbá sọ lá Ọlọ́run lẹ́yìn náà bọ̀dá rẹ̀ tọ́lọ́ ń lò ní sábàbí fún ẹ̀sìn nìyẹn àwọn ẹbọ kékeré nìyẹn o àwọn wí dáadáa àbí ìbá sọ láyín lọ́lẹ́kọ̀ọ́ rẹ̀ tiẹ̀ o bó o láṣẹ wá jẹ́ kí tàwídì ọ̀fọ̀n kánilẹ̀ Yorùbá tẹ́ bó fi pòórá alákọ̀ọ́kọ́ a máa pariwo ní mọ́sálásí gbogbo àwọn afa dìde sí àwọn ẹlẹ́bọ àtàwọn afẹ́ ẹlẹ́bọ lẹ́yìn náà a jẹ́ kí n tàn sọ iye wọn pẹ̀lú ká máa bá wọn sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èyí tó bá nàró mọ́ wa lọ́rùn tó nàró tó ń bẹ̀rẹ̀ sí pariwo pé àwọn onígbà ẹbọ yẹn gangan làwọn máa ṣe àwa náà ó ṣe kí ni a nàró mọ́ lọ́rùn torí kọ́ mọ́ bàtà àwọn èèyàn jẹ́ nídìí bẹ́ẹ̀ ẹbọ ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá débi pé sàṣà nílé kéwú tẹ́ẹ̀dé tẹ̀ wọ́n ní ṣẹbọ sàṣà ní mọ́ṣáláṣí tẹ́ẹ̀dé tí wọ́n ní ṣẹbọ sàṣà ní inú àwùjọ tẹ́ẹ̀dé tí wọ́n ní máa ṣẹbọ torí pé ẹlòmíì sì mà ó ti di oúnjẹ àwa ọ̀nà jẹ mú fáwọn àfa àtàwọn imam torí ọ̀pọ̀lọpọ̀ wọn ti dàfẹ́ lẹ́bọ ọ̀kan ní ẹni ká má tẹ yẹpẹ mọ́ kí ni ká má wá jẹ ìdí ń jẹ náà nìyẹn ó ní ẹni ká má tẹ yẹpẹ mọ́ ó ní kí ni ká má wá jẹ kí ni wọ́n máa wá jẹ jàmá ṣẹbọ ni wọ́n ní ká máa jẹ ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti mọ̀ àmọ́ kí ni ti so mọ́ ọ̀nà jẹ ọ̀nà mu ọ̀nà tá a gbà ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn gbàtà bá kàdísì àtàyà fún wọn ni pé ká bá wọn plan bí wọ́n ṣe máa jẹ káwa mùsùlùmí tá a wà nínú mọ́sálásí ládùúgbò oye káda tẹ́ra tàwídì fún wọn káwa plan fún ọ̀nà tí wọ́n gbà máa jẹ nírọ̀rùn ọ̀nà pọ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́lá ìmí ò lè má jáde lé tó sì máa rówó ìmí ọ̀kan lè lọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìmí ò lè lọ lẹ́ẹ̀kan lóṣù tó sì máa rówó tó bá ti plan yẹn dáadáa ó máa ṣàdúrà ó sì máa ṣe gbìyànjú nítorí pé ibi tí wàhálà wà níṣẹ́ ni pé ọ̀dà àti gbọ́ ẹbọ ni gbogbo tá à ń ṣe a sì gbà pé ẹlẹ́bọ ni wá àmọ́ kí lá máa jẹ nígbà máa pé ìtẹ́ jẹ́ pàtàkì kí ló dé tẹ̀ fi tẹ́ máa jẹ kún ní ẹ̀kọ́ tẹ́ kọ́ kí ló dé táwọn àfáàyàn àtàwọn mùdírùn àti gbogbo àwọn rọ̀ṣà tí wọ́n pariwo fún ìjọba yìí pé àwọn ọmọ ilé kéwù ẹ̀dá làwọn náà ọmọ ìlú yìí làwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ sí kíjọba ó ṣe kí ni kó máa ràn wọ́n lọ́wọ́ àwọn gọ́fìnà wa wọ́n sàn wá sọ́dọ̀ yín gọ́fìnà wa ẹ̀ ń sọ̀rọ̀ democracy sọ̀rọ̀ democracy ni gọ́fìnà wa gbọ́ àbẹ́kàkà kuran fún kẹ́tọ́ wá fàdà sọ pé sọ̀rọ̀ àwọn bíi 10,000 tó wà nílẹ̀ yìí tó máa ti jáde kò ṣiṣẹ́ o Islamic study ni wọ́n máa ṣe o wọ́n máa gbowó sùn wọ́n máa kọ́ àwọn èèyàn lọ Mákà ni o aráṣẹ́ wọn ni wọ́n máa rówó tọmọtọmọ láti Mákà wọ́n tó lọ jà wálé wọ́n tó dá sí ṣọ́ọ̀bù nínú gbọ́n máa wá yọ arọ́balẹ̀ yóò kó láfẹ̀lẹ̀ bọ̀ ẹ̀rọ kẹ̀kẹ́ náà pẹ̀lú ẹni kọ́ máa dìlé fàfàfà ara ẹ̀ náà ni àmọ́ ẹ̀rọ àtẹ̀rà tàwídì fún o kìtàbù tàwídì yẹn òun lẹ́kọ̀ọ́kọ́ rà ẹ̀ wà ní àfa ẹ̀ máa kàtẹ́rà yìí á wà wá ọ̀nà tí jíjẹ mú mọ́ fi ṣe kíni tí ó fi rọrùn gbogbo ẹ̀yin olówó ẹ̀ máa yọ sàká àmọ́ sàká yẹn òun ò fi bẹ́ẹ̀ pọ̀ ránran yín lẹ́yìn náà àwọn olówó ọ̀pọ̀lọpọ̀ ti yahun bí sàká bá wọlé látara zakat ẹ̀ pílánì fún wọn ní nǹkan tẹ́ fi sàká dè mọ́lẹ̀ tí yọmọ mọ́ wálé fún àwọn ìmáàmù mọ́sálásí ẹ bọ́ lọ́pọ̀lọpọ̀ ń ṣe o tó ń pè ń jálàbí o ẹ bọ́ ní ṣe o òun náà ti wá mọ̀ pé bọ́ ni ọwọ́ kàbáyọ kọ́lọ́mọ́sá lànà fẹ́ni kọ̀ọ̀kan wọn kọ́lọ́mọba aláàkọ́ lànà dáadáa fáwọn náà ẹ̀yàn ọmọ ayá mi níparí ọ̀rọ̀ mi kálọ̀ lè mà yí pé ẹbọ kìí ṣàwàdà lọ́dọ̀ Ọlọ́run ọba wa ẹni bá ṣe bọ ọ̀tá Ọlọ́run ni
ẹni tó bá ní ìmánì nìkan náà lọ́rẹ́ ọlọ́run àlìjánnà tọ́lọ́run kọ́ kalẹ̀ yẹn ọlọ́run láwọn tó ní ìmánì tí ò ṣẹbọ àwọn ni wọ́n ní o innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula ọlọ́run bá ní gbogbo àwọn tó bá amanu tí wọ́n ṣẹbọ tí wọ́n fi jáde láyé káwọn sinmi l'aljanna firdausi ni o àmọ́ innal ladhina kafaru min alil kitabi wal mushrikin àwọn tí wọ́n ń ṣẹbọ fi nari jahannam ọlọ́run inú náà jahannama ni wọ́n ń bọ̀ crime tí ò sí crime mi lẹ́yìn rẹ̀ mọ́ iṣẹ́ bú ẹ̀ṣẹ̀ tí ò lẹ́gbọ̀n tí ò ní ẹ̀ṣẹ̀ mi tó tún wà lókè rẹ̀ mọ́ òun náà lẹ́bọ̀ ẹni bá ti wá kú lẹ́lẹ́bọ yóò lè wọ̀ná bẹ́ẹ̀ bá kú lẹ́ni tó ní ìgbàgbọ́ yóò lè sinmi l'Aljanna abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ kọ́lọ́mọ́sà bá fi ẹbọ yé wọn kí wọ́n mọ̀ pé bọ ni lẹ́yìn náà fún wọn lágbára kan lè kú nídìí ẹbọ àwa náà kọ́lọ́mọ́sà wà lẹ́lẹ́bọ kọ́lọ́mọ́jà ṣẹbọ kọ́lọ́mọ́sà wà lọ́mọ Aljanna kọ́lọ́mọ́sà wà lọ́mọ náà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. Foríjì